سيدنا محمد كما صليت. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتكدي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتكدي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. tó mo kí ẹ̀yin èèyàn mi lálẹ́ yìí, mo kí lẹ́yìn tí mo kí Ọlọ́run tán tí mo lè tún ti ṣàṣàlátù fún Ànábì, mo wá kí gbogbo ẹ̀yin èèyàn pàtàkì láwùjọ. Mo kí gbogbo yín pé ẹ káalẹ́ o. Mo kí ní gbogbo ibikíbi tí a bá ti ń gbọ́ mi. Ẹ̀yin tẹ́ wà láàárọ̀ mo kí yín ẹ káàárọ̀, ẹ̀yin tẹ́ wà lọ́sàn mo kí yín ẹ káàsán, ẹ̀yin tẹ́ wà lálẹ́ mo kí yín kú alẹ́. Gbogbo àsìkò kásìkò tó bá wù kẹ́ wà, mo kí gbogbo yín pé salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Mo wá kí yín lédè ti Yorùbá wípé ẹ kú àsìkò kásìkò ní gbogbo ibikíbi tí a bá ti ń gbọ́ mi. Ojú tẹ́ fi ń fọ́, ojú tẹ́ fi ń gbọ́, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ẹ ní rí gbé sọnù bí ó ṣì gbé ọmọ. Orogodo ayé ò ní lù fún yín jó láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yà lọ́dẹ̀dẹ̀ yín o. Ogun yéèpà kò ní tọ́ sẹ́nì kankan nù yín o. Ìdààmú ó kéré ó tóbi kò ní wọlé tó ẹnì kankan nù yín agbára Ọlọ́run. Mo kí yín pé ẹ káalẹ́ o. Mo kí yín, mo kí yín, mo kí yín. Jẹ́ kí n máa wá dárúkọ Haris Àkànbí. Mo kí yín o. Ilésanmí ọmọ Fọlárìn, mo kí yín ẹ káalẹ́ o. Joe Adékúàgàbí, mo kí yín, mo kí yín o. Túndé Adédèjì, mo kí yín. Elias Balógun, mo kí yín. Island Fabrication Work, Túndé Adédèjì, okay, mo ti kí yín. Alia original wọn Mushin ẹ̀jẹ̀ no case, mo kí yín dáadáa. Ẹ̀mí Adébárì ọ̀kan lọ́mọ Ọlọ́run má jò kánjú kú. Alimi Ṣehu Ṣakiru Ọlọ́run járe bàbá pẹ́, ó ṣe kọ́ nìyẹn. Tẹnumọ́ ẹ̀mí Adébárì ọ̀kan lọ́mọ Ọlọ́run má jò kánjú kú o. Ó tiẹ̀ ní kánjú kú. Alimi Ṣakiru dín ò ní kánjú kú láṣẹ Èdùmàrè. Orogodo ayé ò ní lè fún ẹjọ́, ò ní fojú sunkún àwọn ọmọ ẹ. Gbogbo wàhálà tó ń ṣe lórí àwọn ọmọ wọn ni wàá jèrè ẹ lágbára Ọlọ́run. Ẹkún òjijì lórí ọmọ kò ní jẹ́ tiẹ̀ láṣẹ Èdùmàrè. Ọlọ́run ò ní fa àwọn ọmọ ẹ dà ẹ́ láàmú, Ọlọ́run ò ní fi ìwọ náà dà àwọn ọmọ ẹ láàmú lágbára Ọlọ́run. Àsìkò tí ṣọmọ bá jiná wọn ò ní kékulú aláwọ̀ fún ẹ láṣẹ Èdùmàrè. Ó máa jókòó máa jẹ́
àjọmọ alájọṣe pẹ́pẹ́pẹ́ agbára Ọlọ́run lọ́la la hawla wala quwwata illa billahil aliyyil azim. ọ̀rẹ́ mi Alimi Shakiru ọ̀kan lọ́mọ mo kí dáadáa. ayi inú ọlá ìtàn mo kí yín. Saheed Tajudeen Ọpẹ́yẹmí Atlas àbí game changer ìjáyà gbogbo jíròkò thank you. Bílí Aminu jẹmí ẹjẹ lẹgẹsì gangan ni mo kí ẹ. Yísáwò Olúwa ṣeun mo kí gbogbo yín ṣá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà. Khalifat alulayi mo kí yín. ẹni tó ń pè mí sìn kan jọ máa bá wọn sọ̀rọ̀ létà pé ń ṣe nísìn. tó ń pè mí sìn ẹ̀ kán máa pè mí báyìí máa bá wọn sọ̀rọ̀ padà. ẹjọ́ máa ẹ má bínú mo wà ní live program máa pè yín padà tí máa ṣe tán máa ẹjọ́ ẹ má bínú mi fẹ́ kó mú yín hàn bí báyìí. so mímọ tó ń sọ̀rọ̀ yẹn so mo ti pè wọ́n. Prince Olúwafẹ́mi Akínọlá mo kí yín o. Ṣẹ́dá Ayétì mo kí yín. Gavaru Jimoh mo kí yín. ok Ìfẹ́wùnmí ẹ̀jẹ̀ mi nìyẹn. Ìfẹ́wùnmí Ọpẹ́yẹmí ọmọ Ògúnlànà bí ẹ wà ń bẹ. Emir mo kí ẹ èèyàn mi ò náà ni. Foreign Gilo kò ní bàjẹ́. èwo ni Ọ̀ṣẹ́bèbí logistic Ọládéjọbí Síkírù ẹlẹ́yin ẹ bá ti rí Adéjọbí Síkírù ẹlẹ́yin ni o. Michael Super J brother mi ẹ̀gbọ́n mi from Holland ó love mi pa legacy náà ni òkè gangan. Idris Abiola thank you very much thank you. Toyib Ademola thank you. Gavaru Jimoh mo kí yín dáadáa mo kí yín Ọlọ́run mo kí yín. Adeleke Ibrahim thank you. Babatunde Ojo Odufade thank you. mo kí yín. Ahmed Anima Shaun Ahmed mi nìyẹn kò ní bàjẹ́ one love. tẹ́ bá ní kí n máa kí yín báyìí náà ọjọ́ máa lọ ẹ̀dẹ̀ ní ráyè ìgbádùn máa dẹ̀ ní episode lálẹ́ yìí àdẹ̀ tún ní voice náà tẹ́ tún máa gbọ́ bó ṣe ń bọ̀ mo sọ fún yín pé màmá yín jẹ bó ṣe sọ fún yín pé màmá yín jẹ mo tún máa yín jẹ fún yín lálẹ́ yìí. ṣáájú kó tó wá di pé a lọ kó tó di pé ká tẹ̀síwájú àkọ́kọ́ ni pé gbogbo yín lẹ rí ipasẹ̀ àti ègé oríṣiríṣi ègé tí àwọn pípù yìí ń gé lórí ipa Àbújá lórí president. mo nígbàgbọ́ pé gbogbo àlàyé tó yẹ kí n ṣe gbogbo àlàyé yìí náà ni mo ti ṣe nírọ̀wọ́ ìrọsẹ̀ ìrọ̀rùn fún everybody tí wọ́n dẹ̀ ti gbọ́ mi yé. kódà ọ̀rẹ́ mi ọ̀kan lọmọ náà ṣe ṣóò lánàá ó tún ṣàlàyé ó tún nà ń bẹ pẹ̀lú làákàyè ẹ̀. now n tí mo wá fẹ́ fàyọ ń bẹ̀ sí ni pé gbogbo ìkọkúkọ tó ń kọ sórí platform tẹ́rẹ̀ rí wọn tó ń lọ káàkiri yẹn Bàrúwá ló wà behind ẹ̀ ìyẹn former president. ká ní pé àwọn kan ló kọ bọ́ síta tó ń kọ oríṣiríṣi orúkọ tó ń kọ oríṣiríṣi nǹkan tí wọ́n ń kọ articles lóríṣiríṣi tó ń kọ oríṣiríṣi nǹkan a ní dá wọn lóhùn a dẹ̀ ní mìtẹ̀ ní gbogbo àìmọye torí bí mi ṣe wà yìí awọ ẹran tó wà lára mi thick skin ni o níwọ̀nba bó ṣe lè rí mọ pẹ̀lú ẹran ara ní gbogbo wa. bẹ́ẹ̀ olú ọmọ jẹ́dá kan tó yẹ pé kò kí ń sọ̀rọ̀ ó kàn máa dákẹ́. nínú 99% ọ̀rọ̀ olú ọmọ ó máa ń fi nínú 100% ó máa ń fi 80% ó máa fi sọ́wọ́ lọ́hùn ó máa mú 20% ó máa fi move ó máa fi ìtókù náà lẹ̀ kò sí bó ṣe lè wù kó rí ẹlẹ́ran ara ni wá. ṣùgbọ́n mo máa ń rí gbogbo oríṣiríṣi post táwọn èèyàn máa ń kọ àtàwọn tó máa ń jáde tó máa ń sọ̀sọ̀kúsọ but the only thing tó fi jẹ́ kí n respond sí àwọn nǹkan tó ń kọ káàkiri òun ni pé
ẹ ti gbọ́ ohun tiẹ̀ náà gangan inú Bàrúwá ń dùn wọ́n sọ pé ẹ rí ẹ tún máa gbọ́ ọ̀rọ̀ mi lálẹ́ ẹ tún máa gbọ́ mo sọ fún yín pé báwo ṣe ń lù náà làwo ṣe ń gbọ́ mo sọ fún yín pé torchlight mi ìdẹ̀rí searchlight yẹn mú débi pé ó ń wo anything so nǹkan tó wá ń wò yẹn mi ò dẹ̀ ní mòfo mi ò ní múmukúmu mo máa mú nǹkan tẹ máa bá bẹ́ẹ̀ débi pé ó lè rú yín lójú lẹ́nìí pé kí lẹ́gẹ̀sì ń sọ kí ló ń wí kò ní yé yín lẹ́nìí but later ó máa padà yé yín kí ni mo ti sọ fún yín tẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀ nígbà tí mo sọ fún yín pé wọ́n máa ṣe Àbújá kan tó ṣèkó ṣé wọ́n ṣàbújá kan tó ṣèkó wọ́n ṣàbújá kan tó ṣèkó náà nígbà tí mo sọ fún yín pé no kò tí ì sí ṣáàmà lẹ́kọ̀ọ́ tó tí ṣáàmà bá máa dé kò gbogbo yín lẹ máa rí gbà tó máa púpù ṣáàmà lẹ́kọ̀ọ́ ṣèbí gbogbo yín náà lẹ rí so tí má sọ̀rọ̀ fún yín pé bí kíní ṣe ń lọ rèé ẹ má dá òtù ẹ̀ no lóòótọ́ èèyàn lèèyàn wọn jẹ́ ṣẹ́yìn wá ṣe wáyé Ọlọ́run gbà wá lọ́wọ́ èèyàn àwọn èèyàn wà tó mọ èèyàn mímíkì o tó dẹ̀ jẹ́ pé wọ́n mọ èèyàn láti bàyàn jẹ́ tẹ́ bá wo ẹ wo bó ṣe gbé picture ok ẹ jẹ́ fún yín ní mi ì fẹ́ lọ sẹ́kọ̀ọ́ mi ì fẹ́ lọ Èkó bó ẹ jẹ́ lọ sẹ́kọ̀ọ́ díẹ̀ jẹ́ ìyá padà wá sẹ́kọ̀ọ́ ẹ wo fídíò tí mo ṣe lẹ́yìn tí mo post láàárọ̀ yìí má ti wá sẹ́kọ̀ọ́ má ti lọ sẹ́kọ̀ọ́ but jẹ́ sọ̀rọ̀ pa fídíò yẹn ọ̀rọ̀ fídíò yẹn ló fẹ́ prompt mi láti sáré mẹ́rin lọ sí díẹ̀ lára Èkó ṣe rí fídíò tó post yẹn ẹrù Olúọmọ àwọn dàbí kọ́kọ́ ẹrù èèyàn jáde kúrò nínú room and parlour kọ́ wá kó ẹrù yẹn lọ sí ẹrù yẹn gan òwúlò mọ̀ ṣe mọ̀ pé tọ́lọ́ bá gbàdúrà tó bá ń gbé ní room and parlour Ọlọ́run wá gbàdúrà ẹ̀ gan owó wá dé ṣó tiẹ̀ máa rántí kó ẹrù tó wà nínú room and parlour mọ́ àbí kí wọ́n sọ fún kéèyàn sìn ké èèyàn fẹ́ change location ó fẹ́ kó Nàìjíríà ó fẹ́ kó wá sí abroad ẹ̀jẹ̀ sọ ma kẹ́rù tó wà ní Nàìjíríà wọn kò bọ̀ wá lábroad gbọ́n bá fẹ́ fi tó lé bẹ́ẹ̀ ló ṣe rí èèyàn kò ní room and parlour ń bọ́ sí all over Nàìjíríà máa ní Olúọmọ control sí i now wọ́n ti wá kó ẹrù yẹn kúrò nínú ọ́fíìsì Olúọmọ ṣùgbọ́n màá dárúkọ o bó ṣe rí ni mo ṣe máa sọ bí mo ṣe gbọ́ mo lè lọ confam pé ṣé bẹ́ẹ̀ ni mo lè confam pé bẹ́ẹ̀ ni now wọ́n ti wá kó ẹrù Olúọmọ torí pé Olúọmọ ò sí ní Èkó mọ́ ó ti kúrò ní chairman Lagos State ó ti di president ẹrù tó dé wà ní ọ́fíìsì ẹ̀ dandan ní èèyàn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n kọ́rù ẹ̀ kú o èèyàn tó wà ń bẹ̀ lẹ́ni náà wọ́n sì máa kẹ́rù tiẹ̀ náà kú ẹlòmíì náà sì máa kó síbẹ̀ ìyẹn ò ń ṣe bàríà gbà tó wá kó ẹrù yẹn wọ́n wá kó bọ́ta wọ́n ń kó sínú mọ́tò àwọn security tó wà ń bẹ̀ ní ọ́fíìsì Lagos State ń bẹ̀ àwọn security tó wà ń bẹ̀ ṣe mọ̀ tó bá ń kẹ́rù jáde wọ́n ti ń kẹ́rù yìí o lóòótọ́ nǹkan o wọ́n wá ṣe fídíò wọ́n dẹ̀ ya picture àwọn èrò nípa nǹkan tẹ́ ń kóre o ṣó pé ṣé kò dín o ṣé gbogbo ẹ̀ ló pé síbẹ̀ o káwọn security yẹn ṣe verification kan verify pé gbogbo ẹrù tẹ́ wá kó gbogbo ẹ̀ ló pé o ẹ má lọ sọ pé bóyá ẹrù kan ṣì wà tí ò tí pé tí ò tí ṣe kíní kan o ní àwọn security yẹn ṣe fídíò yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o ṣe mọ̀ wọ́n wá lè ṣe fídíò fún nǹkan míì but motive tó ń gbé wá láti fi ṣe fídíò àwọn tó kó ẹrù sínú mọ́tò nìyẹn now wọ́n ti wá kó ẹrù yẹn tán wọ́n wá ṣe tán wọ́n wá ti ń lọ ní ará bí Ìjagunlá bí ará Mushin wá dé ó ti ní mi fẹ́ dárúkọ pọ̀ tó kọ̀ máa prompt mi láti dárúkọ ní ará bí according to bí story yẹn ṣe wá o according to bí story yẹn ṣe wá bí wá but bí mo ṣe torchlight mi bí mo ṣe rí bó ṣe wá náà nìyẹn tó ti yé tó bá wá dé
tọ́ba ní Mushin wá dé torí pé tọ́ba ló ń control security tó wà ní state yẹn organizing iṣẹ́ tó fún wọn àmọ́ bó tún ṣe di chief security àwọn olóòmọ bó ṣe fẹ́ tó ìlú wọn náà ìyẹn mi ò lè dá sí yẹn kò kàn mí ìgbà tó ń wá dé ó wá béèrè lọ́wọ́ wọn pé báwo lè ṣe máa jẹ́ kó kẹ́rù without no state officer kó fọwọ́ sí kó kẹ́rù báwo lè ṣe máa jẹ́ kó kẹ́rù wọ́n ti kó ẹrù wọ́n wá kó ẹrù Olúọmọ ni wọ́n wá kó àwọn kiri picture kankan wọ́n dẹ̀ ti lọ ẹ ṣe máa jẹ́ kó lọ ó yẹ kó ti géètì ni kò yẹ kó ti lọ kò yẹ kó ṣe kíní kan wọ́n ní tó bá ṣe kíní wọ́n ní tó bá ṣe kó bẹ̀rẹ̀ sí ní fohùn lẹ̀ so ó ṣàn kí fún àwọn security àwọn security wa ni even ìgbà tó ń kẹ́rù gan tó ń kó sínú mọ́tò a ṣe fídíò ẹ̀ fídíò náà dà fídíò yẹn rè àbọ̀ ṣe kí ó yẹ sẹ́ǹdẹ̀ sí mi ó wá gba fídíò yẹn láwọn ọmọ ẹ̀ bó ṣe gba fídíò yẹn lọ́wọ́ àwọn ọmọ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́ǹdẹ̀ fáwọn blọ́gà wá sẹ́ǹdẹ̀ fún wọn bóyá ẹ máa fi ṣe ẹ̀yẹ ẹ̀ rí wọ́n ti kẹ́rù ẹ̀ síta wọ́n lè síta fídíò yẹn bó ṣe jáde ohun tó ṣokùnfà bí fídíò yẹn bó ṣe bọ́ síta gbangba ọwọ́ Tọ́ba ló ti wá kò ń ṣe intention àwọn tí wọ́n kó ẹrù pé wọ́n fẹ́ mọ́ọ̀kì àwọn pictures Olúọmọ àbí nǹkan kan ọwọ́ ẹni tó dé sí ọwọ́ Tọ́ba tó gbà òun ló jù síta pé yá ló bẹ̀ tó ìyẹn ò dẹ̀ rán wa kódà kò tú nǹkan kan báyìí ṣáàdò mo kí ẹ mo rí ẹ kò tú nǹkan báyìí lára wa so bọ́rọ̀ fídíò yẹn ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ n kú ẹ jẹ́ n padà lọ sí Àbújá kí tó tún padà wá sí Èkó now jẹ́ ok mo ti ń ba lọ jẹ́ kí n máa ba lọ bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ kan lénìí ọ̀rọ̀ tí mo sọ lénìí ó ní àwọn nǹkan méjì tí mo ń dúró dè tí mo sì ń dúró dè nǹkan yẹn brọ́dà mi Alhaji Suleiman Kudeleti ó bá mi sọ̀rọ̀ kan a jọ sọ̀rọ̀ dáadáa sùnú àwọn ọ̀rọ̀ tó ń sọ ṣe mọ̀ as treasurer Lagos State àwọn náà máa fẹ́ àwọn nǹkan tó jẹ́ pé kìnnì kan lọ́tún lósì wọ́n ṣáà ń sọ̀rọ̀ ṣá pé àwọn fẹ́ gbogbo báwọn bí Èkó inú àwọn máa dùn tó bá jẹ́ pé tó bá lè lọ nírọ̀wọ́ ìrọsẹ̀ kíni kan tí ṣe wọn àjọ sọ̀rọ̀ láàrin ìgbọ̀n sábúrò mo wá sọ fún wọn wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ àwọn kan fún mi èmi náà dẹ̀ ni mo gbà pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá a jọ sọ torí pé iṣu ẹni náà ló máa ń tọwọ́ ẹ ní ìgbèkú mo mú sọ kíní kan májẹ̀ lọ mi fẹ́ ọmọ inú ilé kan náà ni wá àtòkè àti ìsàlẹ̀ ìkọ̀kan náà ni then mo ti ní kẹ́ máàkì ọ̀rọ̀ mi o àwọn ará Èkó kò sí wàhálà lẹ́kọ̀ọ́ tẹ́ bá lọ wo níjọ́ tí Olúọmọ ti emerge as president of NURTW Olúọmọ jáde pé gbogbo ẹ tí ń bá ṣe kó má bínú ẹ̀yin tẹ́ bá ṣe mí náà ẹ̀yin náà mo forí jìn ẹ bá wo pé lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò jẹ́ òtútù èmi náà ti jáde mo ti bẹ̀rẹ̀ sí ṣe kí ni mo ti bẹ̀rẹ̀ sí ní jáde mo ti jáde síta mo ti sọ̀rọ̀ pé we want peace when we win war we win peace kò sí jà àfẹ́ tó bá fẹ́ bá wa jà mi ò lẹ́jà àti bẹ́ẹ̀ anybody jà but fìlà má fìlà mi ò ní túlẹ̀ aṣọ má fìlà mi ò ní túlẹ̀ torí pé mo mọ àwọn tí mo ń bá ta ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn ṣọlá àwọn kan wà wọn bá ẹja wọn kàn máa bẹ ẹja lójú lásán ẹjọ máa bára yín jà ìjà máa dé ẹ máa jà ẹ máa parí ẹ ṣùgbọ́n àwọn kan wà ṣègùn ni wọ́n tó bá ń gbọ́ ṣègùn ṣìkàndá òun ni wọ́n àwọn oró burúkú wà nù wọn ejò ni wọ́n sórí bí state chairman ṣe wà níbẹ̀ yẹn wọ́n ti ní plan tó ju ti state chairman lọ àwọn kan wá gbogbo ọ̀nà láti wọnú state yẹn ṣáà nígbà táwọn bá ti wọnú state yẹn tó kù kéré aims inú wọn ó ju tinú state chairman lọ àwa máa sin yín ní gbẹ́rẹ́ pàkọ́ tí máa sin gbogbo ọ̀rọ̀ tí máa ti ń sọ lẹ́nìí ẹ máa bá mi máàkì ẹ lẹ̀ àwọn tó máa dèkóru máa tó yọjú àwọn tó máa dèkóru Èkó yẹn àwa kọ́la àwọ rẹ̀ dí àti àwa Àbújá là ń lọ àwa rẹ̀ ti wà lábújá àti wà lábújá báyìí àwọn onídàgbẹ́ ti Èkó àwọn ò dá sọ́rọ̀ Èkó legacy mi ò dá sọ́rọ̀ Èkó ṣùgbọ́n tó bá mú mi dá sí ọ̀rọ̀ Èkó òun ni pé
tó bá ti gbé sàárà àwọn kọjá mọ́ṣáláṣí tọ́nà bá ti gbé sàárà àwọn kọjá mọ́ṣáláṣí wá déwájú mi àbí kọ́ gbé gbẹ̀gbẹ́ mi èmi ò ní dá sọ́rọ̀ Èkó bọ̀yàn tó wà lẹ́kọ̀ọ́ èèyàn wa náà nítorí pé inú ilé kan náà lájọ wà àwọn tó kó mọ́ra tó ń bá ṣe wọn kì í ṣe èèyàn ẹ̀ so mi ò lè díjú fèkó tán pátápátá legacy I stand on my word mi ò ní díjú fún Èkó tán pátápátá torí pé n tó wà lẹ́kọ̀ọ́ èèyàn wa ní inú ilé kan náà lájọ wà àwọn tó kó mọ́ra àwọn ẹ̀bùn tó kó mọ́ra yìí wọ́n sì máa méjò ní wọ́n ṣe dé mọ́ fìlà wọ́n sì máa padà wùwá ẹ̀ torí number 1 ẹ lọ kàrọ̀ tí mò ń sọ yìí kalẹ̀ wọn ò lè lóyà kò sẹ́jẹ̀ loyalty lára wọn ò lè lóyà láyé number 2 wọn ò lè ní ìtẹ́lọ́rùn wọn ò lè ní ìtẹ́lọ́rùn tó kéré jù wọn ò lè ní number 3 wọn ò lè ní fẹ́ gbà fún control àwọn ẹ gbọ́ mi dáadáa ẹ lọ máàkì ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí ìtẹ́lọ́rùn ò sí lẹ́jẹ̀ wọn tó bá ní ìtẹ́lọ́rùn látàyè Ọlọ́run wà ní máa ti mọ̀ kan ní ìtẹ́lọ́rùn kò sí ìtẹ́lọ́rùn kankan fún wọn wọ́n padà gbé Ọlọ́run wá ṣe pé wọ́n pa àgbẹ̀dẹ gbàgbẹ̀dẹ ṣe fún orí táǹsì tó tí wọ́n mú omi tí wọ́n fẹ́ látó wọ́n padà gbé àgbẹ̀dẹ ṣe pé ni bólú ọmọ ṣe fún wọn tó èyí tí bólú ọmọ ṣe fún wọn tó èyí tí ò tiẹ̀ sínú union gan tó yẹ pé olú ọmọ ló mú wá olú ọmọ ló dá ìlú mi padà sí union nù wọn bólú ọmọ ṣe fún wọn tó bó ṣe fa ayé tí wọ́n lẹ̀ tó wọn ò ní tẹ́lọ́rùn ṣé ẹni tó wà bẹ́ẹ̀ sì ló máa ní tẹ́lọ́rùn wọn ò lè ní kò lè sínú ẹ̀jẹ̀ wọn kò sínú ẹ̀jẹ̀ wọn wọn ò lè ní. ibi táwọn ọ̀dẹ́ ti máa ti bẹ̀rẹ̀ ni pé àṣẹ ò gbọdọ̀ pé méjì lẹ́kọ̀ọ́ kò dẹ̀ lè ṣeé ṣe fún wọn ìnira ló máa jẹ́ fún wọn torí 1 àwọn náà ti ń plan nǹkan táwọn náà máa dà lọ́la àwọn tí ò tiẹ̀ tí àwọn ẹlòmíì tí ò tí di state exco nù wọn tí wọ́n ti ní mind pé àwọn fẹ́ jẹ state chairman tí wọ́n ti ní plan pé àwọn máa di state chairman lọ́la ṣùgbọ́n àwọn máa make sure pé àwọn tiẹ̀ kọ́kọ́ rárí wọlé náà plan yẹn ti wà nù wọn táwa mọ̀ tó yẹ pé gbogbo plan wọn ti set ẹ̀ kalẹ̀ káwọn ṣàrọ̀ pálá káwọn ṣàrà pálá káwọn wọlé gbogbo àwọn tó dẹ̀ ti ń bọ̀ tó ti jẹ́ state chairman bọ̀ wọ́n mọ̀ wọn lò wọ́n máa ń fi wọ́n lẹ̀ sáàyè wọn ni torí màdàrú ni wọ́n now mi ní sọ pé the worstest nínú mistake tíjọba yìí ṣe ni pé ó dé àwọn ọmọ ìjò wọn fìlà ṣùgbọ́n alihamdulilayi Ọlọ́run lọ́ba tó máa ń bá ọ̀dà tukọ̀ àwa wà ń bì àwọn máa wash ìwà òní foníwà sílẹ̀ gbogbo ilẹ̀ máa padà ríwà àwọn àì máa rí o now kò gbúdọ̀ sáṣẹ lọ́ndà àṣẹ tí mo dẹ̀ mọ̀ pé àṣẹ máa wà lọ́ndà àṣẹ kò gbọ́dọ̀ sí branch under branch tí mo dẹ̀ mọ̀ kọ́ máa ṣe branch under branch tí mo ṣe ní pé ẹ máàkì gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ lẹ̀ torí pé wọ́n ti ní strategies láti plan àwọn ọmọ káàkiri láti fa àwọn ọmọ hangi káàkiri wọ́n dẹ̀ máa sọ pé níbi táwọn ọmọ wọn bá wà kí wọ́n máa lẹ́nu kó máa wà ní top sódà tó bá di lọ́la táwọn bá fẹ́ da nǹkan rú gbogbo àwọn táwọn bá ti fi há síbì kan wọ́n máa lè dìde láti support wọ́n ti ń ṣe yẹn bọ̀ sí pẹ́ ṣùgbọ́n pánsá ò fura pánsá jáná àjà ò fura àjà jìn bó nílé ò bá fura olè á kó lówe là ń lùlẹ̀ àgídìgbò tó bá wọn ológun kó gbọ́. now ṣe wá rí àwọn ará bí wọ́n mọ bó ṣe máa instigate ọmọ lábẹ́ èèyàn sí èèyàn ṣùgbọ́n o ẹ̀yin ayé o ẹ̀yin èèyàn ẹ̀yin legacy fans ẹ̀yin Olúọmọ fans èmi ń declare ara mi lénìí pé mi ò ready láti lọ tọ́ wọn àbí láti lọ bá wọn àbí láti tọwọ́ bọ́n tó ń ṣe lọ́dọ̀ ara wọn tọ́wọ́n bá ti gbé sàrà àwọn wá tèmi dẹ̀ mọ̀ pé ọmọ ejò ni wọ́n máa kọjá ìyá ara wọn ṣáá ni ṣùgbọ́n mi ní lọ bá wọn tó bá dẹ̀ dé tó bá fẹ́ ta sí àgẹ̀rẹ̀ wa màá sọ fún yín pé wọ́n tún ti ń bọ̀ ṣùgbọ́n à ń sọ sí báyìí pé lẹ́yìn àṣẹ kan tó
tó wà lẹ́kọ̀ọ́ àṣẹ ò gbọ́dọ̀ pé méjì torí gbogbo wọn tó kó papọ̀ síbẹ̀ yẹn gbogbo wọn aláṣẹ náà máa ń wora wọn kò sẹ́ni tó lè pàṣẹ fáwọn àṣẹ làwọn náà láṣẹ tàwọn lẹ́yìn àṣẹ tó bá ti jáde nínú Lagos State Council yẹn tó bá ti kárí àṣẹ yẹn náà ni kó múlẹ̀ kẹ́nìkan má lọ sọ pé òun control àdúgbò kan òun control òbí kan èmi mò ń control òbí ẹ̀yin ọmọ tó wà ń bí alóyà sọ́dá ibì kan umbrella kan lẹ́gbẹ̀dì máa lọ lóyà sí òun ni state chairman yín ẹ̀dẹ̀ fi state chairman lẹ̀ kó pàṣẹ fún àwọn tó bá wà ní branches kò wá ṣe kẹ́yìn náà máa lo àwọn ọmọ lábẹ́ yín kẹ́ máa lo pé ẹ̀ máa bá kọ́ sọ́yìn ṣé dì sí ó dẹ̀ yín ṣẹlẹ̀ o bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tó ṣe ń rú lábẹ́lẹ̀ ni ohun tó dẹ̀ sì máa padà tún dìjà dáríwó padà ní ṣùgbọ́n kó tó dìjà dáríwó màá fetí gbogbo yín tó torí wọn ò lè jáwọ́ ń bẹ̀ wọ́n sì wà lẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n sì wà láwọn ibì kan débi kan wọ́n sì instigate àwọn ọmọlẹ́yìn wọn wọ́n instigate wọn sáwọn branch chairman wọn kó máa bá wọn jà wọ́n sì ń ṣe o ṣùgbọ́n mi ní tí ìsọ̀rọ̀ báyìí ṣe torí pé ká dákẹ́ ká fọwọ́ lẹ́rọ́ ni mo ṣe wò pé ẹja wo ọmọ tí àlejò tuntun yìí fẹ́ bí ká dákẹ́ ká ṣe báyìí torí pé ọlọ́gbọ́n máa ń fọwọ́ lẹ́rọ́ jà ní inú burúkú làgbà ní àgbà kì í lọ́rọ̀ burúkú lẹ́nu ṣe mọ̀ pé ilé tuntun ni ọmọ tuntun láṣẹṣẹ ẹ jẹ́ ká wo ohun tọ́mọ yìí fẹ́ bí ẹ jẹ́ á wo àrà tó fẹ́ dá ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe fò bẹ́ẹ̀ náà ló ṣe máa sọ̀kò ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe fò la ṣe máa sọ̀kò ẹ̀ so àwọn òde kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ kọ́ bá ṣe pé kéèyàn ti máa sáré sọ̀rọ̀ ká máa ti sáré sọ̀rọ̀ tí ò tí ì sílẹ̀ ká máa ti sáré sọ́lẹ̀ ǹbẹ̀ni tó a mọ̀ pé bí tó ṣe máa gbà kọjá àwọn ọmọ torí pé àwọn eléyìí wọn lè gbọ́rọ̀ ṣé kókó máa dúró because bọ́ṣẹ̀ wọn máa try láti flare wing wọn ni láti ọmọ máa nà yẹ ok bíbá àwọn gbọ́dọ̀ máa control bíbá ilẹ̀ bíbá àwọn gbọ́dọ̀ máa control bíbá ilẹ̀ bíbá àwọn gbọ́dọ̀ máa control bíbá ilẹ̀ sódà nílẹ̀ ní sọ̀pọ̀tà púpọ̀ ọjọ́ kí mo mọ géèmù wọn lóríṣiríṣi ṣùgbọ́n àwọn máa dákẹ́ àmàwò bọ́ ẹ lọ yọ ọwọ́ yín kúrò láwọn ibi tọ́wọ́ yín bá wà ẹ jẹ́ kí branch yín no branch under branch according to the constitution of NURTW no branch under branch branch tó bá fi ẹ́ sí jókòó sí branch yẹn maintain àdúgbò ẹ maintain ilé ẹ jókòó sórí ọwọ́ ẹ má lọ fàdúgbò kan dàdúgbò òru má kúrò ládùúgbò ẹ lọ sádùúgbò òbòmíì tó bá jẹ́ pé ojú ẹlẹ́gba ló wà dó sójú ẹlẹ́gba tó bá jẹ́ láwánsìn ló wà dó sí láwánsìn tó bá jẹ́ pé Mushin ló wà dó sí Mushin tó bá jẹ́ branch ẹ ló wà dó sí branch ẹ má lọ lu ẹni tó wà ní branch ẹ lómi kó wá sọ pé má bá jà má bá fà á káwọn yẹn má sọ pé àwọn lóyà àwọn lágbájá làwọn ọmọ tàbẹ̀dọ̀ àwọn ọmọ yín tó bá wà níta níbì kan ẹ sọ fún wọn kó lóyà sí branch àmà wọn ẹ má fi wọn bára wọn jà ẹ má fi ẹran báàgùn ẹ má fi ewúrẹ́ bá màlúù jà ẹ má fi bára wọn jà gbogbo bí tó bá ti ṣẹlẹ̀ sí ẹ settle ẹ̀ now pé everybody ẹ lọ lóyà sí branch àmà yín ẹ̀ńtẹ́ ẹ̀ bá ti ṣètò tó yẹ kẹ́ ṣe pẹ̀lú branch àmà yín tí branch àmà yín bá mẹ́jọ yín wà máa bá yín wí ṣùgbọ́n ọ̀rẹ́ nímọ̀ pé iná ẹ̀ máa sọ pé ẹ bàjà tẹ́ bá bàjà ẹ máa fẹ́ kó wá sí ẹ bá kó wá sí tàwa náà lè máa bá ń bẹ̀ Ọlọ́run ohun tó fẹ́ nínú achievement ẹyọ kan tínú wọn fẹ́ wọ́n ti rí achievement ẹyọ kan mú báyìí táwọn náà dẹ̀ ń tẹ̀lé wọn pé bó ṣe wọ state officer yẹn wọ́n ti mọ̀ pé ẹni tó bá ṣẹlẹ̀ ẹ bá ara yín jà wò ọmọ wọn tó wà lábẹ́ ẹ bá wọn jà ẹ bá aṣẹ́ àmà yẹn jà torí pé ẹni tó wà ń ṣe àmà yẹn ò bá ń ṣèyàn wọn àwọn ló máa ń sigéètì pé ẹ bàjà tẹ bá bàjà ẹ máa kó wá sí state àwọn náà lè máa bá ń bẹ̀ wá láwọn adájọ́ láti sọ pé ẹni tó wà ń bẹ̀ kó fura kódà àtẹ́jọ́ mi bá dé ó bá dàbí pé mò ń ṣe wá sí ni tí ẹjọ́ mi bá dé ẹni tó ń ṣàkóso tọ́lọ́ ní kó máa ṣàkóso tó bá ti gbẹ́jọ́ branch wá kó jẹ́ ẹni yẹn ló ń dájọ́ fún ara ẹ̀ kó má yan àwọn kan pé ẹ̀yà ẹ lọ dájọ́ branch yìí ẹ lọ yẹbẹ̀ ó yẹ ẹ lọ dájọ́ branch tó bá ti ẹ lọ dájọ́ branch yìí wàhálà máa ṣẹlẹ̀ ẹ lọ dájọ́ bí torí pé tó bá tiẹ̀ máa yan àwọn èèyàn ẹ lọ dájọ́ bí kó má já àwọn yẹn torí pé àwọn yẹn máa dèkóru torí wọ́n ti ní pláàni tiwọn wọ́n ti láwọn èèyàn tiwọn tí wọ́n fẹ́ lò tí wọ́n ti promise wọn lẹ̀ kódà níbi tí Torchlight mi dé àti rí àwọn kan tó ti promise rẹ̀ pé má ò rí ṣé àwọn yẹn kò ṣáà tẹ̀lé wa a máa lé wọn
bàbá ṣe máa lé wọn àwa ló máa ṣe máa lé wọn ẹ̀yin kò tí ì yà á sí ẹ̀ ní sùúrù àwọn yẹn ló máa fò sókè tó bá ti fò sókè máa bá ṣáà máa wọn jà tó bá ti bá ṣáà máa wọn jà síbi state ilẹ̀ máa kó wá state àwa la máa dájọ́ kí ọdẹ má gbàgbé àwọn náà ló ní pé kò ní sí kíátíkà torí adi gbogbo ọ̀rọ̀ wọn but àwa nílò bẹ̀ kéèyàn má sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé àwa kọ́ la máa bá onílé tó lé ẹ̀ títí wá ní pé tó bá ti ń ṣe ohun tó jẹ́ pé ó ti fẹ́ kọjá ààlà anyway èmi ń tèmi torí pé lẹ́nu ìgbà táwọn kan kọ́ ara jẹ́ state officer yìí tó ara inaugurate wọn yìí wọ́n ti bẹ̀rẹ̀ jà wọ́n ti fẹ́ wọ bí kọ́ wàláì mo ní fídíò Lagos Island lọ́wọ́ mo ní fídíò wàhálà tó ti sáré fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run ló ní kí wàhálà má ṣẹlẹ̀ ní Lagos Island ìtàjẹ̀sílẹ̀ ò bá tó ti bẹ̀rẹ̀ ní Lagos Island lẹ́nu pé wọ́n kàn sáré wọlé yìí tó ti fẹ́ máa wọ unity ara wọn wàhálà tó ti fẹ́ sáré bẹ̀rẹ̀ definitely ó tún ń ṣẹlẹ̀ náà ní sáìdì àwọn àdúgbò kan ẹ̀yin èèyàn ẹ gbọ́ mo ti pariwo síta o lẹ́yìn kí ẹni tó ní àṣẹ kó máa control kó dẹ̀ máa pàṣẹ tí ẹnìkan bá tún lọ pé bóyá òun kan ẹ̀hún joyè ní state tó bá joyè ní state ni kó jókòó sí kó dẹ̀ maintain ní state àti branch yẹ má lọ wọ àdúgbò aládùúgbò má lọ instigate sí àdúgbò aládùúgbò ìyẹn mo ti tẹ̀ mọ́ mo ti sọ àwọn èèyàn mi dẹ̀ ti gbọ́ ká tún wá rí èèyàn tó jẹ́ pé gẹ́gẹ́ bí ìjọba tó ṣẹ̀ṣẹ̀ wáyé pé a ní lọ máa wọ unit oní unit bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí istijaba sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó fi ń dèrò pé àwọn tí ò tẹ̀lé àwọn tí ò sínú kákọ́sì àwọn máa fi iná jó wọn ṣe ti rí pé ìjà yẹn àwọn ló fẹ́ máa bẹ̀rẹ̀ láti ilẹ̀ ọmọ ejò dẹ̀ ní istijaba kò ṣeé dé má bẹ́ istijaba tẹ́ ń wò yẹn bàbá ṣàìtá àbúrò ṣàìtánì ni ẹ kàn máa rò bẹ́ẹ̀ èèyàn gidi ní ẹni tó bá wọ́ọ̀ṣì istijaba dáadáa ó yẹ kẹ́ ti rí i pé ejò ni èèyàn burúkú ayé gbá ọ̀run ni ṣùgbọ́n ẹ̀ nírí lójú ẹ̀ wọ́n máa ṣe ṣé bí gbàgbọ́n náà sọ lónìí à òun ní márùwá 300 àbí 3000 dẹ̀ ló pè òun nílé epo òun nígbà òun láwo kí ló tí wọ́n wá lójú kòkòrò tó bá ní tọ́lọ̀ bá kẹ́yẹ tó bẹ̀yẹn tó nílé epo tó nílé iṣẹ́ búrẹ́dì tó tún ní márùwá bíi 2000 àbí 3000 ló pè ó pọ̀ kó wá nírú nǹkan bẹ́ẹ̀ kó má wà nítẹ̀lọ́rùn pẹ̀lú Ọlọ́run kó wá jẹ́ pé owó agbèrò ló tún wá fẹ́ jókòó tí pé ó ṣàfẹ́ wọn di síbẹ̀ ebi tí ẹ̀rù bá èèyàn tó láàyò ọkàn nígbà tí ọ̀rọ̀ park manager ṣẹlẹ̀ tí wọ́n gbà ok mi ì ṣe mọ́ àwa táwa tiẹ̀ lówó tó yẹn tí ẹ papọ̀ asọ́mọ̀ kọ́lẹ́jì wa pé ok irọ́ iṣẹ́ irọ́ jẹun wọn kan mi ṣe mọ́ bùbọ́ tọ́lọ́run bílẹ̀sì tó bá yẹn o ò lè mójú kú lọ́rọ̀ national union ó tún ìran ní wọ́n lọ́ọ́ tún ẹ bá mi bẹ̀ lágbájá ó ti kọ́kọ́ bú ọ̀gá ńgbà yẹn o former state chairman ó kọ́ bú ó tún padà wá ẹ bá bẹ̀ lórí kó ṣàlè retain náà nísìnyí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó sì ń gbégbèsè ìwàkiwà tí mo lè mọ̀ pé ìjọba yìí máa lo discretion wọn láti yanjú gbogbo ọ̀rọ̀ yẹn kó má gbé ẹnìkan lórí ẹnìkan kíjọba yẹn kó fọwọ́ ara ẹ̀ yanjú ọ̀rọ̀ yìí kó má dèkóru mọ́ lórí tó bá ti fún wọn ní chance yìí láti lò ìbẹ̀rẹ̀ pírọ́blẹ́mù kékeré nìyẹn o pírọ́blẹ́mù yẹn ọ̀rọ̀ yìí mo mọ ohun tí mò ń sọ ó yé mi kó má fún àwọn torí nínú àwọn ẹranko burúkú àwọn màdàrú èèyàn nínú wọn làwọn yẹn náà wà bẹ́ẹ̀ because bó ṣe wà ó ní branch ti tiẹ̀ fún ara ẹ̀ ṣùgbọ́n ó ń ṣe caretaker ní branch oní branch kò lè tí ì jùlẹ̀ àfi tí wọ́n máa jùlẹ̀ lọ́la tí wọ́n máa wò tìtorí bẹ́ẹ̀ ló ṣe ń dá àwọn ọgbọ́n láti sáré kówó jọ láti ṣe pé kóhun sáré ra mọ́tò kóhun gbé lọ fún kíní kóhun máa fi ṣe kíní kóhun máa fi ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ láti kúrò lórí ẹ̀ nìkan sọ́mọ́ ẹ̀ka máa padà sọ̀rọ̀ tó ṣe bùkọ́sá ní pé kí omi Èkó kó ṣe kíni kó tutù ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ yìí mi ò sọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ yìí mi ò sọ̀rọ̀ láti ṣe láti fi tàbùkù mo kàn ń sọ̀rọ̀ ohun tó lè mú
ìjọba ìrọ̀rùn wá káwọn pípù yìí torí pé nígbà tó lọ ọmọ ṣe chairman ó di gbogbo wọn lẹ́pọ̀n mú báyìí pé gbogbo yẹn jókòó lẹ́pọ̀n yín mi ìfẹ́ wà lálẹ́kọ̀ọ́ kò sẹ́ni tó bólú ọmọ pàṣẹ tí bá wo state chairman tó dá state chairman ṣe lọ́wọ́ rẹ̀ tó pàṣẹ látòrí ọ̀gá wa látòrí borí state chairman ẹ̀ ṣe ń gbà yẹn gẹ́gẹ́ tá a bá ń tẹ̀ bọ̀ òun ni bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Àlàó Adéwuyì jẹ́ntúwò Ṣínà Àjàyí rọ́ Ṣínà Àjàyí ò rí ṣe torí pé ó ń gbàṣẹ látọ̀dọ̀ àwọn elders Alhaji Saula ò rí ṣe ó fẹ́ ṣe kò rí ṣe wọ́n kọ́ dà wọ́n tún pọ̀ ta wọ́n tún pa wọ́n ni àgbẹ̀dẹ òrìṣe àwọn bàbá Ọ̀rọ̀jà ló ń kọ̀ǹtró àgbẹ̀dẹ nígbà tá àgbẹ̀dẹ wà lórí oyè ẹ lọ ṣe verification dáadáa àwọn bàbá Ọ̀rọ̀jà ló ń pàṣẹ ló ń kọ̀ǹtró Agége làṣẹ àgbẹ̀dẹ ti ń wá àwọn bàbá Ọ̀rọ̀jà ló ń pàṣẹ. nígbà yẹn Olúọmọ rí ṣe ó ń dẹ̀ tún gbàṣẹ látọ̀dọ̀ olóṣèlú another story nìyẹn tí máa ń sọ ọ̀rọ̀ tí mo sọ yé mi gan torí union yẹn ó yé mi mo dẹ̀ ní àwọn tó yé dáadáa lẹ́gbẹ̀ẹ́ tàjẹ́ tó bá ń brainstorm náà kí lẹni náà fi èrí ṣe àyàfi kó má sáṣẹ lọ́ndà àṣẹ o màmá tí mo sọ ọ̀rọ̀ yìí máa rùn létí àbí tó bá fẹ́ gbé lọ bá ẹni yẹn kó bá wọn lè dàrú kí ni bàbá yẹn sọ kò gbọdọ̀ sí àṣẹ lọ́ndà àṣẹ tí àṣẹ bá ti wà lọ́ndà àṣẹ problem máa wà o ọ̀rọ̀ yìí yẹn lè dànù torí pé àwọn tó wà lábẹ́ yẹn wọn ń ṣe ẹni tó máa ń pàṣẹ fún àwọn náà máa ń fẹ́ dáṣẹ tí wọ́n pa ọmọ ìjòdè ni wọ́n mi ní sọ jù bẹ́ẹ̀ lọ àbọ̀rọ̀ là ń sọ fọlọ́gbọ́n tó bá dénú ẹ̀ ó máa do didi ní kíákíá ẹ jẹ́ ń pè bẹ́ẹ̀ àwọn ẹlẹ́kì ń padà lọ bá Àbújá jẹ́ lọ padà lọ bá Àbújá fóònù yìí dà gẹ́gẹ́gẹ́gẹ́ now ẹ máa farabalẹ̀ gbọ́ àwọn àdìtú èdè yìí ṣe rí okay ọ̀tá tó bá lóun ò ní dẹ̀yìn lórí ọ̀rọ̀ Olúọmọ ní ìmọ̀ nǹkan tó ń wá ní ìmọ̀ nǹkan tẹ̀ ń wá ní ìmọ̀ tẹ̀ ń lé ní ìdẹ̀mọ́ tí bàbá ń wá màá máa ṣe analysis ọ̀rọ̀ yìí tó bá yẹ kí n stop ẹ̀ máa stop ẹ̀ tí ó bá yẹ kí n stop ẹ̀ mi ní stop ẹ̀ gbọ́n mo kò fẹ́ kẹ́ gbọ́ ní gbẹ́rẹ́ ṣókí kí táìmù má gbà lọ táìmù má lọ jù kí táìmù má lọ jù bísímìlà bó ló yẹ kí n ti bẹ̀rẹ̀ láti bí bó ló yẹ kí n lo lé. ìgbésẹ̀lẹ̀ náà ní agbára o ó lè kí wọn lọ́fíìsì nàìjíríà náà ṣùgbọ́n àwọn ọjọ́ àtàgbẹ́ tí wọ́n àwọn ọmọ nǹkan tó bá aago kan wọ́n ní tó fi wọ́n lẹ̀. bẹ́ẹ̀ni ọwọ́ ní tó bá kéré tó wúwo. ọlọ́ọ̀kẹ́rù rẹ̀ ní ọ́fíìsì yẹn. ilé wà lágbẹ̀dẹ náà mọ́. ẹja máa wò ó dàbí pé àwọn àgbẹ̀dẹ wọ́n ti bọ́ yẹn dé kòtò ni. ṣe ti rí pé àgbàyà làwọn bàbá yìí Alhaji Ọláìyá àgbàyà ni wọ́n àgbàyà gidi ní ìmọ̀ tó lú ọmọ gbà lọ́wọ́ wọn máa fi ilẹ̀ kẹ́ gbọ́rọ̀ yìí dáadáa o ó ní wọ́n ti ní kí Olúọmọ lọ kọ́ ẹrù ẹ̀ kú o báwo ló ṣe ń dánú ara wọn dùn bàbá yìí ó mà ṣe o
ó lọ ti ní kó lọ́mọ lọ kẹ́rù ẹ̀ kú o mo kọ́ bá ṣe ń gbóhùn ara wọn sọ tí wọ́n ṣọ́ọ̀kì bí má jẹ́ kí n ṣe jẹ́ nǹkan fílẹ̀ kí n máa gbọ́ lọ jẹ́ nǹkan fílẹ̀ kí n máa gbọ́ ó ní wọ́n ti ní kó lọ kẹ́rù ẹ̀ kú o wọ́n ní àwọn àgbẹ̀dẹ́dẹ̀ tí bọ̀bọ́ yìí dé kòtò kẹ́ bá mo bí tí ìlara yẹn dé láàrin àwọn èjì ògbè àti Alhaji Ọláìyá ìlara yìí pọ̀ jù Alhaji Ọláìyá ìlara yìí pọ̀ jù ìlara tẹni sólú ọmọ yìí pọ̀ jù èyí náà dẹ̀ fẹ́ bí olú ọmọ nínú ilé yín mò ń bọ̀ àwọn fún yín dáadáa lálẹ́ yìí jẹ́ káwọn èèyàn gbọ́ dáadáa jẹ́ kí n ìfàṣẹ padà ẹ̀yà. àmàlò bẹ́ẹ̀ ti gbọ́ ó ti gbọ́ àṣé ẹ̀rín kì í ṣèfẹ́ ẹ̀rín ìṣèfẹ́ ìjọba lè ṣe wà ìgbésẹ̀lẹ̀ náà ní agbára o ó lè kí wọn lọ́fíìsì àti ìyá náà ṣùgbọ́n àwọn tí wọ́n kàjẹ́ sí ni wọ́n àwọn ọmọ nǹkan tó bà aago kan wọ́n ní a tó fi wọ́n lẹ̀. bẹ́ẹ̀ni àwọn nǹkan bá kéré tó wúwo. ọlọ́kẹ́rù rẹ̀ ní ọ́fíìsì yẹn. ọlọ́kẹ́rù rẹ̀ ní ọ́fíìsì yẹn. ṣé yóò wà kágbẹ̀dẹ náà mọ́? tó ẹja máa wò ó dàbí pé àwọn agbẹ̀dẹ wọ́n ti bọ́ yẹn dé kòtò ni. wọ́n ti dé kòtò ní. wọ́n ti dé kòtò ní. Subhanallah. Subhanallah. wọ́n ti wọ kòtò ní. Subhanallah. Ó lágbára o. So ká máa wo next of action báyìí. Àbí. The next of action is for Baruwa. For you people to go to the office. To go to Abuja. To go to the office. Bóyá Monday ni. Yes, kò lè jù bá náà lọ. Ọpẹ́ fọ́lọ́run. Ọpẹ́ ni fọ́lọ́run. Loud please, okay. Wọ́n ní kí n loud rẹ̀. Àwọn tó dẹ̀ hijack bóyá tó lọ hijack náà. Bẹ́ẹ̀ kí n play pẹ̀lú ó dà pé ó máa loud lórí fóònù jù bẹ́ẹ̀ lọ. Ó máa loud lórí fóònù jù bẹ́ẹ̀ lọ jẹ́ n tún padà sẹ́yìn. Ṣé n padà sẹ́yìn kẹ́ lè gbọ́ dáadáa ni? Jẹ́ n padà sẹ́yìn díẹ̀. Àwọn nǹkan bá kéré tó wúwo. Ọlọ́kẹ́rù rẹ̀ ní ọ́fíìsì yẹn. Ọlọ́kẹ́rù rẹ̀ ní ọ́fíìsì yẹn. Ṣé yóò wà kágbẹ̀dẹ náà mọ́? Tó ẹja máa wò ó dàbí pé àwọn agbẹ̀dẹ wọ́n ti bọ́ yẹn dé kòtò ni. wọ́n ti dé kòtò ní. wọ́n ti dé kòtò ní. Subhanallah. Subhanallah. wọ́n ti wọ kòtò ní. Subhanallah. Ó lágbára o. So ká máa wo next of action báyìí. Àbí. The next of action is for Baruwa. For you people to go to the office. To go to Abuja. To go to the office. Bóyá Monday ni. Yes, kò lè jù bá náà lọ. Ọpẹ́ fọ́lọ́run. Ọpẹ́ ni fọ́lọ́run. Ọpẹ́ fọ́lọ́run. Ọpẹ́ ni. Tọ́ ọmọ tó tẹ̀ ẹ̀rọ hijack bóyá tó lọ hijack nọ́mbà wa láì wá. Ó ti kò lè jẹ́ tìmọ̀. Mo ti kó síìmù yẹn kó lórí fóònù. Wọ́n ní fóònù yẹn gangan ni wọ́n hack. Fóònù yẹn gan ni wọ́n hack. Wọ́n á yọ síìmù ní kó mo ti kó sórí síìmù kékeré. Mo kó lórí fóònù kékeré. Tó bá gbogbo tí tó ń sọ sí ara rẹ̀. Ọmọ kan fẹ́ ọmọ mi kan ní kọjá ẹ má dánú bá ọdún wọn lóhùn ọdún wọn lẹ o. Kò ní kí èèyàn dá wọn lóhùn. Kò sí ọ̀dà wọn lóhùn ọ̀dà wọn lóhùn.
ọmọ ọ̀rẹ́ mi tí ó wá tó lọ pé ìyàwó mi pé kí ni alájọ wa ń ṣe báyẹn fún ọmọ Dr. Ọláoyè. Ok. Ọmọ Dr. Ọláoyè. Ọmọ Dr. Ọláoyè. Dr. Ọláoyè tí mò ń bẹ̀bẹ̀ fún nígbà tí mi pẹ̀lú yẹn ẹni yẹn ń bọ̀ látọ̀dọ̀ Arẹ́gbẹ́. Gbogbo ẹ̀ńtásímẹ́ǹtì rẹ̀ kó gbọ́ kó bá mi. Ó ní pẹ̀lú gbogbo tí mo sọ lù wáyé ó dẹ̀ yẹjú ẹ̀. Ọmọ yẹn ló gbà ó. Tí ò dáwọn ẹ̀gbẹ́ àbúrò nǹkan tí ò jẹ́ wọ́n mọ̀ o. Olúwa ń pè yín tó ń bi tó ń sọ pé gírídà bí ń ṣe báyìí. Ó lè pe ní kòkó ní à ń bá ìyàwó mi lọ́wọ́. Ok, àwọn ìyàwó àwọn ọmọ mi ló pè é, ok. Ẹ máa wé sọ ìgbà máa fẹ́ pé kíyàwó máa ń kó fẹ́ dà lóhùn ní ọmọ mi kan sọ pé àwọn gbọ́dọ̀ gbọ́. Ẹ dákun kí ló la sọ náà kí la sọ ń bẹ̀rẹ̀ náà mi tiẹ̀ wá. Èmi ò gbọ́ mi gbọ́rọ̀ rẹ̀ o. Èmi ò gbọ́rọ̀ rẹ̀ ní òwe ìdíje fún mi gbọ́dọ̀ ìtàn lọ títí. Ọlọ́run dùn wá nínú délẹ̀. Àmín bàbá. Ọlọ́run dùn wá nínú délẹ̀. Àmín. Àmì rí bà mí jẹ́. Àmín. Ṣé bàbá mi? Ọlọ́run ti bà yín nú jẹ́ délẹ̀, Ọlọ́run ò ní dùn yín nú. Alhaji Ọláìyá, ẹ má di àwọn ọmọ yín lọ́wọ́ mú kán wá sọ̀rọ̀. Ẹ jẹ́ kán sọ̀rọ̀. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín tó fẹ́ bá yín sọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ káwọn ọmọ yín sọ̀rọ̀. Ìyẹn ni ò bá dáa. Ọmọ Alhaji Ọláìyá ló jáde o, ló dá mi lóhùn. Ọlọ́run máa bà yín nú jẹ́ délẹ̀ torí pé ìdí tọ́lọ́run máa fi bà yín nú jẹ́ ni pé mi ìmọ̀ tó lú ọmọ gbà lọ́wọ́ yín. Ṣé bẹ́yìn ti rìtáyà nínú union? Ẹ ti rìtáyà nínú union. Ok, ẹ jẹ́ káwọn ọmọ yín yẹn jáde o kó sọ̀rọ̀ o. Jẹ́ fún yín kejì mi ẹnì ṣólẹ̀. Ẹ̀yin èèyàn mi ṣe wà ń bẹ̀. Tẹ bá wà ń bẹ̀ ẹ tẹ lọ. Tẹ bá fẹ́ kí n fún yín lówó voice kan sí ẹ tẹ love and like. Ẹ tẹ love like. Ẹ tẹ kí n bá yín play another one kẹ́ tún gbọ́. Ẹ dá love bolẹ̀ love and like bolẹ̀ kí n wò ó. Tẹ́ bá dá love and like bolẹ̀ mi tí fẹ́ jú mi o. Ẹ dá love and like bolẹ̀. Ẹ fún yín kejì kẹ́ tún gbọ́. Ó yá nìṣó ńlẹ̀. Hello. Ọmọ bá ọ̀gá. Ó dání. Ẹ̀yọ́dà. Yes sir. Àbúrò Yes sir. Ẹ̀yọ́dà. Ẹ pẹ̀lẹ́ sir. Ẹ̀yọ́dà. Wọ́n ti bí lẹ́yìn English kò sọ sí ìlànà mímọ́ náà. Tẹ́lẹ̀ yẹ̀ wò. Ìlú ọ̀pọ̀ wà mọ́ gbọ́gbá ló ti ọ̀dà tẹ́kì lẹ́yìn. Wọ́n ti wọ́n ló tọ́ka tẹ́kì gbogbo lọ kẹ́rù ẹ̀ tó bá wà lọ́fíìsì yẹn kúrò. Ṣé ó ti tẹ̀lé ọ̀dà yẹn kà? Ẹ kọ́kọ́ tẹ̀lé. Ẹgbẹ́ wọn gbé lọ́fíìsì látàárọ̀. Látàkùn 8 àárọ̀ náà ti gbé. Àpò kan náà tó rí ilé ìṣe. Ẹ wo bí hold on bàbá hold on. Ẹ wo bí bàbá yìí ṣe ń pa irọ́. Ẹ wo bí bàbá yìí ṣe ń pa Alhaji Ọláìyá. Ẹ sà ẹ ń pa stupid and bastard irọ́ o. Ṣé ẹ ń tàn àwọn èèyàn ní àbí báwo? Kí ló tẹ̀ ń parọ́ báyìí? Irọ́ yìí ti pọ̀ jù. Kí ló tẹ̀ ń lé ikú sólú ọmọ? Kí ló lú ọmọ ṣe fún yín gangan? Èjì Ogbè kí ló lú ọmọ ṣe fún ẹ? Alhaji Ọláìyá kí ló lú ọmọ ṣe? Ẹ tún lọ ń gba Haúsá tó tún máa bá yín kọ̀wé. Alhaji Ọláìyá kí ló lú ọmọ ṣe? Tẹ́ ẹ̀ padà lẹ́yìn olú ọmọ tó báyìí. Kí ló lú ọmọ ṣe fún yín Alhaji Ọláìyá? Kí ló lú ọmọ ṣe? It's a question to ask. Èjì Ogbè kí ló lú ọmọ ṣe fún ẹ? Kí ló lú ọmọ ṣe? Kí ni wàhálà yín? Mo ní àwọn bí ìtẹ́ tí ń gbé olú ọmọ ṣe pé o ìpè ńláńláńlá torí tí àwọn ọmọ Alhaji Ọláìyá bá fẹ́ jáde àwọn ọmọ yín tẹ́lẹ̀ kó má jáde sọ̀rọ̀ yẹn tẹ́ dùn wọ́n lọ́wọ́ mú kọ́kọ́ ká ìyẹn ẹ jẹ́ kó jáde o káwọn ọmọ yín jáde síta ọmọ bíbí inú yín kó jáde síta kó wá gba ìyálàyà èpè burúkú láyé èpè ayérayé kó wá gbà á káwọn èèyàn wá gbé ṣépè gan
kí mi wá play ibi tẹ́yìn náà ti ń ṣépè fún mi kí n play ẹ̀ fọmọ yín kí n play ibi tẹ́yìn ti ń ṣépè fún olú ọmọ kí n play ẹ̀ fọmọ yín kọ́mọ yín bọ́ta kó jáde wá àwọn ọmọ yín tí ò lè mú yín so ń sìn pé dádì mi ẹ ti rìtáyà nu iṣẹ́ yìí kí ló dé ẹ kú iṣẹ́ yìí fáwọn pípù yìí Alhaji Ọláìyá ti rìtáyà kí ni wàhálà yín lórí olú ọmọ kí lolú ọmọ ṣe fún yín Alhaji Ọláìyá ẹ jáwọ́ kò lẹ́yìn olú ọmọ kí ni wàhálà ilé ayé yín kí lẹ fẹ́ gbà kí ni Bàrúwà ṣe fún yín kí lolú ọmọ gbà lọ́wọ́ yín tí wàhálà yín fi pọ̀ tó báyìí wọ́n ti lè jáde wọ́n ti ní kó ṣọdá tẹ́kìn kò ní débẹ̀ mọ́ kí ló dé ń gbèrò burúkú sọmọ ọlọ́mọ ṣó ṣẹ̀yìn ni ṣólú ọmọ ṣẹ̀yìn ni Alhaji ṣólú ọmọ ṣẹ̀yìn ni tẹ́yìn náà bá ń gbọ́ ẹ̀yin tẹ́ ń parọ́ irọ́ ti pa yín kú ẹ̀yin tẹ́ ń parọ́ pé èmi ò gbọ́ mi ò gbọ́ ọmọ yẹn ẹ̀dẹ̀ tó sọ pé mi ní kí ẹ̀kọ́ má dá lóhùn o báwo ló ṣe pé kàtìkàtì tó ń sọ báwo lè ṣe mọ̀ pé kàtìkàtì ni mò ń sọ báwo lè ṣe fún ọmọ yín kó má dá lóhùn ẹ̀dẹ̀ lẹ́ẹ̀gbọ́ mi ẹ̀ ń gbọ́ mi ní kétékété mo lè mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi bá àgbáyà ní Alhaji Ọláìyá gbogbo ọjọ́ táwọn ọmọ yín náà bá gòkè gbogbo ọjọ́ táwọn ọmọ yín náà bá gòkè báyìí ẹ̀ ní dúró jẹun ọmọ wọn torí àgbàlagbà tó bá ti ń ṣépè fọmọdé òun ló tọrọ àrífín kí la ṣe fún yín tẹ́ ń ṣépè fún wa kí ni mo ṣe fún yín tẹ́ ń ṣépè fún mi kí ló ló mo ṣe fún yín tẹ́ ń ṣépè fún kọ́tà ń béèrè ọ̀rọ̀ yín nìyẹn jẹ́ bá yín rìvásì ẹ̀ díẹ̀ kẹ́tù ọ̀rọ̀ àwọn èèyàn ń gbọ́rọ̀ yín lọ. Ọ̀yá. Níbo ló ti sọdá tẹ́kìn? Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́ o? Ṣé ń gbọ́? Ẹ ń gbọ́. Ẹ wo rọ́. Ẹ wo rọ́. Irọ́. Omi tó lè ṣe ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu àgbàlagbà. Ẹ gbọ́. Iṣẹ́ àgbọ̀ bó ṣe ń ṣépè ó tún ṣépè fẹ́yìn fáǹsì náà o.
now mẹ́ta ni mo fẹ́ release lálẹ́ yìí ṣe gbọ́ ó ń ṣépè fún Olúọmọ àti gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ pé gbogbo ẹ̀ tó bá ń support Olúọmọ so definitely àwọn tó ń support Olúọmọ ṣe gbọ́ tó ṣépè fẹ́yìn fáǹsì náà gbogbo ẹ̀ tẹ́ love Olúọmọ yìí Olúọmọ lovers tẹ́ ń gbàdúrà fún tẹ́ ń gbàdúrà kókó Olúọmọ débẹ̀ ṣe gbọ́ ó ṣépè fún gbogbo wa so tí gbogbo wa náà bá wá dá ìpèjọ fún bàbá yìí ṣó pọ̀ jù tí gbogbo wa náà lórí platform yìí tá bá dá ìpèjọ fún bàbá yìí náà ṣó pọ̀ jù kó pọ̀ jù òní mo ṣe ní pé ọmọ ẹ̀ tó ló fẹ́ jáde ó fẹ́ sọ̀rọ̀ yẹn kó gbọ́mọ yẹn jáde kó ọmọ yẹn jáde sọ̀rọ̀ kí gbogbo ayé wá wọn ìpè fún ọmọ yẹn wò kó wá owó ṣe máa gbọ́mọ òun ṣépè ó ń ṣépè ó tún ń ṣépè fún gbogbo àwọn alátìlẹyìn Olúọmọ ṣó ti gbàgbé pé àwọn alátìlẹyìn Olúọmọ pọ̀ gan àwọn kan wà wọ́n kàn ń ṣàdúrà fún àwọn kan wà wọ́n kàn lọ́ọ̀fù ẹ̀ wọ́n dẹ̀ ń ṣàdúrà fún pé Ọlọ́run ọba jẹ́ kó débẹ̀ àdúrà gbogbo yín náà ló ń gbà kí bàbá kan wá dúró àtẹ̀jí ògbè kó wá jókòó síbi kan kó máa fẹ́ ní máa yọnu wọ̀tọ̀wọ̀tọ̀ kó máa ṣépè ẹ ti máa gbóhùn Bàrúwá náà ẹ ti máa gbóhùn Bàrúwá náà gbogbo ẹ̀hún mẹ́rin sọ kí ní saga behind it gbogbo náà tó ń rú yìí Bàrúwá ló wà behind ẹ̀ tó bá ti sọ̀rọ̀ Olúọmọ báyìí máa àwọn ọmọ mi wà tí mo ṣe ń fò tí mi ò tí ì play fún yín wọ́n máa gbé Olúọmọ ṣépè ńláńlá a máa gbé Legacy náà ṣépè kí la gbà lọ́wọ́ wọn kí la gbà lọ́wọ́ àwọn bàbá àgbàyà yìí bàbá tó ti rìtáyà nínú union Dr. Ọláoyè tó ń sọ yẹn ọ̀gá ẹ̀ ni o ọ̀gá ẹ̀ ni ọlọ́ba àfọ̀rúnkẹ́ bàbá yẹn ṣẹlẹ̀ àwọn pípù yàrá ìmoore èèyàn ni wọ́n bọ̀ ọ̀pọ̀ tó kọ̀ ṣe àmìlẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí pé kí ni Olúọmọ gbà lọ́wọ́ wọn kí ni Olúọmọ gbà lọ́wọ́ wọn lọ́wọ́ bàbá àgbàyà yìí tó fi mú kínní tó kó máa sọ̀rọ̀ báyìí ó máa ṣépè fún Olúọmọ ni Olúọmọ ò dé bá dùn kankan Olúọmọ ò bọ́mọ ẹ̀ dùn kankan Olúọmọ ò dé gbàyàwó lọ́wọ́ ẹ̀ kò dé fẹ́ mọ́ lọ́wọ́ ẹ̀ ọmọ ọlọ́mọ ń du àti gòkè láyé ẹ̀ ṣé Bàrúwá ṣe dáadáa ni Bàrúwá ṣe dáadáa ló lùsì stéètì 5 Bàrúwá ṣe dáadáa ni ló ń bá gbogbo gọ́vnà jà Bàrúwá ṣe dáadáa ni ẹ tó ṣe Labour Party tó pa ọmọ Ìgbò ló tẹ̀lé Òbí ló tẹ̀lé Òbí ni Bàrúwá tẹ̀lé ó dẹ̀ affect election tó lọ yìí ní Lagos State Òbí ni Bàrúwá tẹ̀lé so báwo lẹ ṣe rò pé kí èèyàn tẹ̀lé ọmọ Ìgbò kó tẹ̀lé Òbí ó tẹ̀lé Labour Party èèyàn tó dẹ̀ ṣe APC ẹ wá jọ ń jà sí nǹkan báwo ló ṣe rò pé kí nǹkan ẹ kó lọ favour ìwọ tó bá jẹ́ pé Òbí ló win yá òun náà máa lágbára president Òbí wọ́n dẹ̀ máa lágbára party Labour Party wọ́n Labour Party kọ́ ló win ní Èkó náà Labour Party kọ́ ló win ní Abuja náà Labour Party kọ́ ló win ní South West náà ẹ jẹ́ ká gbé kíní ìsílẹ̀ àkáyè kí ló Olúọmọ gbà lọ́wọ́ bàbá yìí ọ̀tẹ̀ yìí ti pọ̀ jù ìlara yìí ti pọ̀ jù bí ikú náà ń lé Olúọmọ ẹ̀gbọ́n nǹkan tó ń sọ àdúpẹ́ o àwọn tí sọ́dá tẹ́kì wọ́n ti ní kókó gbẹ̀rù ẹ̀ kó ń bẹ̀ ó lè ṣì kíníkan ó tún ní kò sí láwùjọ lọ́balọ́ba ẹni tí ò sí ní national high school ẹni tí ò ṣe kinní kan báwo ló ṣe fẹ́ wá ẹ ti gbàgbé ni pé rírò ń tènìyàn ṣíṣe ń tolúwa Ọlọ́run lọ́ba ló bá ń ṣe Bàrúwá tó wà ń bẹ̀ kí lórí ṣe a ti ṣe analysis gbogbo nǹkan yìí lẹ̀ analysis gbogbo nǹkan yìí a ti ṣe lẹ̀ ó jẹ́ kí fún ilé ẹ̀kan sí jẹ́ àbí kí n tún sí ìsìnkú ilé yìí ni jẹ́ fún ilé ẹ̀kan sí tẹ́ bá fẹ́ ẹ̀kan sí tẹ love and like ẹ dábòlẹ̀ ẹ dá love and like ìbòlẹ̀ kí fún ilé ẹ̀kan sí kẹtún jẹ́
Okay, ẹ já lọ báyìí. Hello. Hello, your PC daddy. I know, it's not more. Mo ti yọ fóònù mi kúrò. Mo ti yọ náà yẹn. Mo ti yọ sínú fóònù kékeré. If you go and then the number brother to produce paragraph 2 kẹ́lẹ̀ mọ̀ pé gbogbo propaganda tó ń lọ tó ń kọ káàkiri lórí social media wọ́n sanwó fún àwọn Twitter àwọn èèyàn kọ́kọ́ bá wọn tweet wọ́n sanwó fún àwọn èèyàn lórí Instagram wọ́n sanwó fún àwọn bloggers nǹkan tó fowó wọn ṣe nìyẹn o nǹkan tí Bàrúwá ṣe nìyẹn o wọ́n dẹ̀ sanwó fún àwọn writers kó bá wọn kọ̀wé now ta ló wà behind gbogbo ìbàjẹ́ yìí Bàrúwá ni ibi tó bá ti wá ṣe mistake Bàrúwá máa wá correct wọn pé ẹ ti ṣe mistake ń bí 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 so gbogbo write up tẹ́ bá rí tó ń lọ lórí Olúọmọ write up tó pọ̀ jù ó ń wá láti ọwọ́ Bàrúwá the former gbogbo ẹ̀ wá látọwọ́ Bàrúwá ló ń gbé propaganda jáde láti máa fi tánìṣì íméjì Olúọmọ láti máa bà Olúọmọ lórúkọ jẹ́ because wọ́n sọ ń bẹ̀ pé àwọn láti lo media wọ́n dẹ̀ mọ̀ pé the game master wà ń bí bàbá wọn wà ń bí Legacy ni bàbá yín lórí ìkànnì èmi lọ ga yín ọ̀gá anybody number 1 èmi lọ ga yín so Bàrúwá ló instigate gbogbo àwọn èèyàn gbogbo àwọn ọmọ tó ń kọ nǹkan yẹn sórí platform yẹn tẹ́ screenshot yẹn tẹ́ rí yẹn tẹ́ lọ Bàrúwá ló wà lọ́ndà ẹ̀ tó bá ti ṣe mistake kó máa ní kó lọ máa tún kọ́ máa yọ ń bẹ̀ ẹ máa gbọ́rọ̀ ọ̀bẹ̀ ìjókòó ní speaker ẹ tún máa gbọ́ jẹ́ tún revise ẹ̀ pẹ́lẹ́ nígbà ohun Bàrúwá lẹ́yìn tẹ́tí gbọ́ yìí o ẹ kú kalẹ̀ ẹ má bá wa gbọ́ lọ. Bàrúwá. Mo ti yọ fóònù mi kúrò. Mo ti yọ náà yẹn. Mo ti yọ sínú fóònù kékeré. If you go and then the number brother to produce brother to brother to go with you or not protect the control go to the people. Protect the consumer. Ẹ jẹ́ kí n gbé dání sàmú kọ́. Kí n lè rí bẹ́ẹ̀ dára sí i. Ọ̀sán. Mo ti ókun ẹ̀ báyìí. Mo ti gbé dání. Alága ọmọ ọba wo lọ. Ìjẹ́ ìjọba pé ẹni fún ìjọ pé producer ń protect. Paragraph 2. Wọ́n ní the national trustee of the National Union of Transport Workers Union, NURTW, Alhaji Abidin Olajide, popularly called Ijegun, Wednesday, blame the former president of the Okay, paragraph 2. Olajide Ijegun, who double as the Oyo State Chairman, 7 years ago. Paragraph 2. Okay. NURTW produce, protect the landline. Okay. We can be looking at. Okay. Hello. Yes, on the line. Yes, I'm on the line. Okay. Paragraph 2. Why you say that NURTW produce Alhaji Najim to learn mind? So that produce
The spelling is not correct. Not correct. It's probate. Prudent. Okay. That is what you put instead of produce. Okay. Okay, sir. They should correct that one. Okay, Then, there is why you are saying that he completes the remaining year of the year. That you say reminder. Instead of remaining, you put reminder. Okay, sir. Okay. Reminder. That one should you should remove. You should put remaining, not reminder. Not remain. Okay. Remaining. The remaining part of either those. Yes, remaining 2 years of Okay. But what you put there is reminder. Okay. You should correct that one. Okay, that's reminder. It should be remaining. Okay, sir. Yes. And I think you have to spend the remaining of 2 years of either those and spend the time of 4 years. Maybe 10 years together. Okay. And spend. Okay. Those are the area I see there is some. That is the area. Yes, and the third one, that the case that Abadan is treated in Lagos is still pending. They do not decide it. You should remove it completely. I should remove that place. Okay, completely. Okay. Yes. Okay. Okay, talk to her. Okay. Hello? Captain Driver. What was that? Mo ti gbọ́ gbogbo ẹ̀. Nǹkan mẹ́ta ló ní ká kọ̀ rẹ̀ ti padà. Ẹ̀rí mú sàgbéyàn kọ̀m̀pílẹ̀ kó bẹ̀. Kárí mú fẹ́ ó ti yé mi. Okay. Má sọ nípa kéèsì kọ́ ẹ̀ àtọ̀. ẹ má sọ pa kéèsì kó rárá jẹ́ ń dá dúró bẹ́ẹ̀ oníkọ́ lè mú fàgbédé kú bẹ́ẹ̀ oníkọ́ dẹ̀ má sọ̀rọ̀ pa kéèsì kó rárá mo ní tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ mo tọ́jú ẹ̀ mo ní nǹkan tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ legacy irúmọlẹ̀ gbàǹdígbà irúmọlẹ̀ gbàǹdígbà irúmọlẹ̀ gbàǹdígbà irúmọlẹ̀ gbàǹdígbà irúmọlẹ̀ gbàǹdígbà spirit mi fẹ́ gbé mi lọ sáwọn bíi ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ mi fẹ́ wọnú ọ̀rọ̀ nǹkan tí má lọ wọnú ọ̀rọ̀ yẹn lálẹ́ a ṣí nǹkan tí ò dá kalẹ̀ ẹ̀mí ìjẹ̀fẹ́ ṣíṣìkúṣì mo fẹ́ ara lẹ̀ bọ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu Bàrúwà ẹ dẹ̀ gbọ́rọ̀ lẹ́nu Mr. Man yẹn náà anyway jẹ́ fi mọ lórí mẹ́ta yẹn lálẹ́ yìí wàláhì voice pọ̀ nílẹ̀ gan Ọlọ́run bá ń gbọ́ ọmọdé tó lóun ní òkò àbí ọmọdé tó lóun lókò púpọ̀ lọ́wọ́ tó ní kò lókò àbí afọ́jú tó lóun máa sọ̀kò tó níbo ló ti fẹ́ rókò èyí tó gbẹ́sẹ̀ lé yẹn kọ́ torí ká afọ́jú tó lè máa sọ pé òun máa sọ̀kò ó ti gbẹ́sẹ̀ lé nǹkan ni afọ́jú tó lóun máa sọ̀kò ó ti gbẹ́sẹ̀ lé nǹkan ó ti gbẹ́sẹ̀ lé kan wọn bá afọ́jú lè pé níbo ló ti fẹ́ rókò èyí tó gbẹ́sẹ̀ lé yẹn kọ́ ọ̀rọ̀ ẹ dìpù gan-an afọ́jú sẹ́ tó lóun máa sọ̀kò tó wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló ti fẹ́ rókò èyí tó gbẹ́sẹ̀ lé yẹn kọ́. ọmọdé tó ń jùkò tí ò tán ó yẹ kẹ́ mọ̀ pé tó ń supply ẹ̀ náà ibi táwa náà ti ń rí information tí mo ti ń rí tap wá ẹ bá àṣàrò bìkan ẹ bá àṣàrò mo sọ wípé mo ní torchlight tó jiná alájọ ọláyàwó yìí máa play mí ìjọ pé ẹ máa tọ̀tì ẹṣin tọ̀ ẹṣin lọ ilé ẹṣin parabọ̀ bp yìí máa ga mo ń yin jẹ fún yín ni
mo yin jẹ báyìí máa rá yin jẹ mo sì ní ohun tó wà nílẹ̀ ó yapa tí n bá kà rárá tí mo ti nọ́mbà èdè máa nọ́mbà èdè bí abẹ́rẹ́ kan mo ti nọ́mbà èdè bí 29 ní àbí 29 àbí 30 ṣé 29 àti èkó ló wọ bí 40 something yeah 29 nínú 29 mi ò tí jù kọ́kọ́ mélòó mo ti jù lẹ̀ mi ò tí jù 10 nílẹ̀ o mo bá yín pàtà 29 kẹ̀ ṣe 29 ni yeah no 29 kò mo kò nọ́mbà 29 ó wà nílẹ̀ bí yẹ̀pẹ̀ ṣùgbọ́n mo níbi ṣe mo ń yọ mo ara ń yọ ibi tí mo ti máa lò mo ara ń yin jẹ mo ń yin jẹ fún yín because a question to ask if I may ask kí ni olú ọmọ yẹn sún kámẹ́rà yìí mẹ́gbẹ̀ẹ́ ara mi báyìí báwo kí ni olú ọmọ ṣe fún yín gangan kí ni ẹ̀ṣẹ̀ olú ọmọ lọ́dọ̀ yín ṣé Bàrúwà ṣe dáadáa this is a question ṣé Bàrúwà gba right channel láti di chairman ṣé Bàrúwà ṣe zonal meeting kó tó sọ pé òun di chairman ẹ dẹ̀ ń prove wrong constitution bófin ẹgbẹ́ yẹn ṣe wà bófin ẹgbẹ́ yẹn ṣe lọ bẹ́ẹ̀ náà la ṣe ń tẹ̀lé ẹ má ṣe rí bó ṣe rí ẹ fẹ́ bájọba jà ẹ dẹ̀ fẹ́ bá olú iléeṣẹ́ náà ẹ mọ̀ ká máa ń pèdè kan nígbà yẹn bàbá yẹn náà lè kọ́ wa o ẹ ní èèyàn márùn-ún ó lè ṣe ìrẹsì fún national union máa jẹ́ kò ní yó wọn bẹ́ẹ̀ tí gbogbo national union bá ṣe ìrẹsì fún yín àtẹ̀yìn àti Bàrúwà àtẹ̀jọ́gbè ẹ ní jẹ́ tán o ẹ ní jẹ́ tán ẹ ní jẹ́ tán o because ẹ fẹ́ dà lúrú ni o ẹ fẹ́ dà lúrú ìjọba máa mú yín o ìjọba máa mú ẹ̀yin bàbá yìí ẹ fẹ́ dà lúrú ni o ẹ̀yin gangan lẹ ń blog torí pé àwọn òbú yín ẹ̀yin gangan lẹ ń bẹ̀rẹ̀ tẹ bá mo rí pé ẹ ń gbégbèsè mi ṣe ẹ̀ṣẹ̀ lè gbégbèsè yẹn náà tẹ máa ní ẹ fẹ́ lọ kóòtù àbẹ fẹ́ kóòtù wo lẹ fẹ́ lọ ta lẹ fẹ́ lọ tì mọ́lé ẹ̀yin lẹ ń blọ́ọ̀gì náà ẹ ń kọ̀ọ̀kan púpọ̀ pa olú ọmọ ẹ ń ṣépè fún olú ọmọ ẹ dẹ̀ ń kọ oríṣiríṣi bad news nípa olú ọmọ ẹ dẹ̀ ń gbé fake news tí ò ń ṣe tó olú ọmọ ẹ dẹ̀ ń gbé sí now ẹ̀yin dẹ̀ lẹ́wà ń díẹ̀ gbogbo nǹkan tó ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí lásán evidence yìí lásán ti knock yín ní court tabajọ dé court evidence ti knock yín because ẹ̀yin lẹ ń kọ gbogbo nǹkan tó wà lórí social media ẹ̀yin lẹ ń gbéṣẹ́ fún blogger ó dẹ̀ ti hàn mo dẹ̀ ti play voice mi dẹ̀ ti ń gbéṣẹ́ fún blogger pé ẹ lọ kọ báyìí nǹkan báyìí lè máa kọ nǹkan báyìí lè máa yọ kó a dẹ̀ gbọ́ ohun Bàrúwà ń bẹ̀ níbi tó ti sọ pé ẹyọ lè kó ẹ̀kọ́ lè sí ẹyọ lè kó níbi tẹ́ tó ti ń ba Alhaji Najimudeen lórúkọ jẹ́ ẹ mú yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ẹ ń blọ́ọ̀gì personal life Alhaji Najimudeen Yasin náà Alhaji Najimudeen Yasin wọ́n ní ẹni ẹjọ́ láti jẹ́ pẹ̀lú Alhaji Najimudeen Yasin torí pé ẹ ń sọ fún Yasin sí pé ẹ ṣe 2 time Gidado ó ti ṣe another 8 years ẹ wá ń gbé gbogbo life history Alhaji Najimudeen Yasin ẹ wá ń gbé gbogbo life history wọn jáde sórí social media of which is very very bad. So ẹ ń blog personal life wo èèyàn ẹ dẹ̀ fẹ́ kó blog ẹ̀yin ẹ ní kúre ẹ ní kú dáadáa àtẹ̀yìn àtàlájọ láì ẹ ní kú dáadáa ẹ ní kéèsì ẹ lẹ́jọ́ because ẹ̀yin lẹ instruct àwọn èèyàn ẹ fún wọn ní instruction pé ẹ lọ máa kọ̀ọ̀kan báyìí tó dẹ̀ hàn jáde nínú voice yìí pé ẹ̀yin ẹ lọ kọ ilé ẹ tún correct wọn ní mistake pé ẹyọ lè kó ẹkọ ilé ṣebí ní pé tẹ́ bá délé ẹjọ́ ẹ níṣẹ́ wọn
because ẹ ń blog personal life àwọn èèyàn. That is one. Àmọ́ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ Alhaji Ọláìyá pé kí ni òun àti Olúọmọ dàpọ̀ tó fi ń ṣépè fún in the first place. Kí ni èmi àti wọn dàpọ̀ tó fi ń ṣépè fún mi in the second place. Ṣàlàjì Ọláìyá sì ń ṣe union lọ́wọ́lọ́wọ́ kan sọ fún wa. Ẹ ti rí pé ẹ ní ẹjọ́ kankan tẹfẹ́ lẹ́jọ́. Ọ̀gá ṣé bàbá wa lọ sọ fún mi pé òun ni mò ń bú òun mo ṣépè fóun. Ẹ tó àbájọ tí ẹni kó wà. Káwájọ dé kọ́ọ̀tù káwájọ sọ. Bóyá ọ̀nà ni Bàrúwá tó wà láyé. Kó wá sọ fún wa. Bàbá ẹ̀ mọ́jẹ́ tẹ fẹ́ sọ fáwọn kọ́ọ̀tù yín ṣá. Ẹ̀ mọ́jẹ́ tẹ fẹ́ rò. Ìkà ni ìkà èèyàn ni ìkà. N táwọn yóò dẹ̀ fi máa mọ̀ pé kà ní mo ṣe máa play ẹ̀. Alhaji Ọláìyá ẹ̀ ń ṣèyàn rí o. Ẹ̀ ń ṣèyàn rí o. Ẹ̀ ṣe ni dáadáa. Àyàn burúkú ni. Nǹkan tó lé ọmọdé gbà lọ́wọ́ yín ó yẹ kẹ́ sọ fún wa. Tí ìlara fi pọ̀ tó báyìí. Ìlara yìí pọ̀ jù. Time. Time ti lọ. Mo ti lo 1 hour 30 minutes. Ẹ wo ẹ̀yin èèyàn mi kò ń dùn kó pọ̀ kó pẹ́ ṣíún báyìí náà lọ bí oge. Mẹ́ta tí máa fún yín lálẹ́ yìí nìyẹn. Ó possible mo tún padà bọ̀ lọ́la or kí n update yín kí tí wàá fún yín another one. Ẹgbẹ̀rún Sàámú wọn ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ẹ jẹ́ n dúró báyìí náà. Now jẹ́ n tún padà lọ Sékò padà. Èkó ẹ jẹ́ kó ní kálukú dúró ní unity ẹ̀. Ẹ má jẹ́ ká bẹ́ láti unity lọ kan lọ síbì kan. Ẹ má fi ewúrẹ́ bá àgbòjà. Ẹ jẹ́ kó ní kálukú máa yẹ láàyè ẹ̀. Ẹ bá wa kìlọ̀ fún oníkálukú. Ẹ jẹ́ kí central command kan wà ẹnìkan ní kó máa pàṣẹ ilé ẹ fi lè gbádùn Èkó. Lè kó fi lè tùbà ló lè fi túṣẹ́. Tẹ́ ẹ bá ti gbà àṣẹ ọlọ́ndà àṣẹ ẹ̀yin èèyàn ẹ kọ̀rọ̀ tí mo sọ yìí lẹ̀. Tí ẹ bá ti gba àṣẹ lọ́ndà àṣẹ láàyè ó máa bàjẹ́ ju bẹ́ ṣe lérò lọ o. Ó máa bàjẹ́ ju bẹ́ ṣe lérò lọ o. Ẹ má gba Èkó láàyè káṣẹ wà lọ́ndà àṣẹ. Ẹ má dẹ̀ jẹ́ kẹ́nìkan kan wá dé àṣẹ ò gbọ́dọ̀ sí lọ́ndà àṣẹ. Káwọn kan máa lo agbára pé ọmọ mi ló wà ń bẹ yẹn, ọmọ mi ló wà ń bí, ọmọ mi ló wà ń bí, ọmọ mi kẹ́dẹ̀ mọ̀ ga yín lọ́ga yín. Kó ní kálukú mọ post ẹ̀ kó má yí ẹ̀. Àsìkò ọ̀rẹ́ ti kọjá. Àsìkò tá a ṣe ká kọ́ọ̀sì ti kọjá. Àsìkò iṣẹ́ ti bẹ̀rẹ̀. Tọ́ga yín bá ń bọ̀ àpọ́nlé tó bá yẹ fún. Àwọn tó bá dẹ̀ jẹ́ senior officer yẹn fún wọn lápọ́nlé wọn. Tí senior officer bá mọ̀ dìde kó káwọ́ ẹ̀ sókè. Bí protocol ṣe yẹn ṣe wà nìyẹn. Ó máa dìde ó máa káwọ́ sókè fún ọ̀gá ẹ̀ tó bá ń bọ̀. Ọ̀gá ẹ̀ ní protocol ṣe ni. Gbogbo ọwọ́ tí ìsìjàbá náà ẹgbẹ́ ọwọ́ ìsìjàbá padà màdàrú ní ìsìjàbá. Màdàrú ní ìsìjàbá. Ẹgbẹ́ ọwọ́ ẹ̀ kúrò. Tẹ́ bá fún ìsìjàbá láyè tẹ́ bá jẹ́ kó jókòó ní branch ẹ̀ nìkan. A sọ yín lẹ́nu o. Gbogbo àwọn ọmọ tó dẹ̀ ń wá tó ń pariwo pé àwa kìíní kan nation àwọn kìíní kan nation tó ń torí bẹ́ẹ̀ ló máa dìde tó ń fò sókè lọ́dọ̀ ọ̀gá wọn. Ẹ tètè panú ẹ̀. Kọ́sà ara àwọn kan tó sì dúró lórí ẹ̀ pé láṣẹ ní kò gbọdọ̀ sáṣẹ lọ́ndà àṣẹ. Ẹjọ́ wọn bí ẹjọ́ bá mi ẹjọ́ ọmọ fídíò kò tẹ̀ bá mi kọ́ta àwọn bíbá yìí. Kò gbọdọ̀ sí àṣẹ lọ́ndà àṣẹ àṣẹ kan ló gbọdọ̀ wà. Kò ṣe pé sì káwọ́ pé àwọn kan wọ́n ṣe kíní kan nation wọ́n tẹ̀lé kíní kan nation náà tẹ̀lé igbá kan nation náà tẹ̀lé a máa jọra fún wọn
tẹ́ bá ti fi yẹn kún wàhálà máa wà o pressure dẹ̀ máa wà àwọn ọ̀dẹ̀ máa jókòó tì í lọ́rùn báyìí gbàgbàgbà tó bá jẹ́ pé ìtìrẹ́ Ìjẹ̀ṣà ló wà jókòó ìtìrẹ́ Ìjẹ̀ṣà tó bá jẹ́ pé Láwánsìn ló wà jókòó ní Láwánsìn má sọ pé àwọn ọmọ mi kan wà nínú ìtìrẹ́ máa lọ náwó síbẹ̀ a máa dákẹ́ àwọn máa wò yín ràn báyìí tó bá tásìkò tó bá gbé padà wá a máa tún gbé padà wá báyìí ẹ̀yin ayé ẹ̀ mọ̀ pé mo ti sọ ọ́ lẹ̀ báyìí o pé kò gbọdọ̀ sí àṣẹ lọ́ndà àṣẹ kan péré ló gbọdọ̀ máa darí Èkó káwọn kan má lọ máa dọ́wọ́ wú lẹ́yìn kó má padà lọ bá Ṣàmà kó tí bá Ṣàmà sọ̀rọ̀ má wọrí kó tí bá sọ fún Ṣàmà ló máa gbọ́ kó tí bá ti sọ ló máa gbọ́ má bá wọn fà á tẹ máa instigate àwọn ọmọ lábẹ́ wọn sí ọ̀gá wọn kó máa bá wọn jà àwa náà lè máa kó wá bá tá a bá ti fìyẹn kún lẹ́kọ̀ọ́ àlàáfíà omi Èkó lè fẹ́ dàrú yẹn àlàáfíà omi Èkó lè fẹ́ dàrú yẹn o èmi ń sọ̀rọ̀ tèmi gẹ́gẹ́ bí làákàyè mi ṣe mọ̀ àti bí mo ṣe understand iṣẹ́ sódẹ̀ yé mi dáadáa mo ṣe sọ pé kò gbọdọ̀ sí àṣẹ lọ́ndà àṣẹ wọ́n ṣe wáyé ẹ tètè kọ́ọ̀bù owó wọn pé ẹnikẹ́ni ò gbọdọ̀ lọ sí branch kan ẹnikẹ́ni ò dẹ̀ gbọdọ̀ lọ instigate gbogbo ọmọ tó bá mọ̀ pé òun àní ẹ má lóyè àṣẹ tẹ bá fẹ́ o ẹ lóyè àṣẹ tẹ bá fẹ́ àkókò ìṣàṣìkò gbogbo lóyè ẹ̀yìn ọ̀gá kan ló wà lẹ́kọ̀ọ́ ọ̀gá ẹyọ kan ló wà lẹ́kọ̀ọ́ kò sọ́gà mi torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó débi kan tó gbà kò sí tó kàn wá pẹ̀lú state chairman ẹ̀ táwa lóyè àṣìlélẹ̀ ó wà bẹ́ẹ̀ o ọ̀gá àtàwa lélẹ̀ ọ̀gá tiwa rèé tọ́rọ̀ yẹn bá ti ń wá bẹ́ẹ̀ wàhálà ń bọ̀ nìyẹn o àwọn ọmọ kìnnì kan ò lẹ́yìn ọ̀gá tiwa kò sọ́gà kankan mọ́ ọ̀gá tiwa rèé ohun yẹn máa ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ jẹ́ kó ṣe kí ni ẹ jẹ́ kí central commander yọ kan báyìí kó wà lẹ́kọ̀ọ́ ọmọ tó bá ta fèlèfèlè sí ọ̀gá ẹ̀ ní branch ẹ̀ ọ̀gá ẹ̀ ní branch ẹ̀ gbọ́dọ̀ òjòra fún tó ní kálukú dúró láàyè ẹ̀ kọ́ máa lọ máa yí àwọn ọmọ kan lẹ́yìn kọ́ máa yin sí àwọn pé ó tẹ̀lé wa tí ó tẹ̀lé wa bá ti bẹ̀rẹ̀ wàhálà ti bẹ̀rẹ̀ o àbọ̀lá kúkú sọ fún ọmọlúwàbí tó bá dénú àmàdù dìdì gbogbo ibi tọ́wọ́ ìsìdàbà wà tó ń fò káàkiri ẹ̀dá ló tó o ẹ̀dá alákẹ́ o mo mọ tí mò ń sọ dẹ̀ yé mi àtòkè àti ìsàlẹ̀ ọlọ́run ní dáa ní irú àwọn òfẹ́jà píìsì làwọn ti ń dúró fún láti ilẹ̀ torí kò sẹ́ńtà ń bá jà ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń bá wa jà ẹ̀dẹ̀ ń bọ́yá jà ni Ṣàngó náà ló ní iṣẹ́ rẹ̀ òkè gbàmí ìsàlẹ̀ gbàmí láyé fi ń gún régé tábàjọ fẹ́ owó báyìí lọ́wọ́ máa fi mọ́ ṣùgbọ́n kò ṣe bí tàwọn òṣìkà yẹn o òṣìkà tẹsẹ̀ mọ́nì ni wọ́n o a mọ̀ wọn a lè rí wọn dáadáa kóníkálukú gbé jẹ́ kọsàmọ àwọn tó ń jẹ́ instigator ọmọ wàhálà dálẹ̀ gan a mọ̀ wọn o tó jẹ́ pé bó ṣe wà lẹ́yìn sìn wọ́n ti ń lé stéètì ọ̀la lẹ̀ wọ́n ti ń lé lẹ́la pé irọ́ alágbèrè wà báyìí torí pé wọ́n sì ń bínú pé ipò tó fún àwọn kọ́lọ́ fún àwọn nǹkan táwọn expect kọ́ làwọn gbà wọ́n sì ń bínú yẹn lọ́tọ̀ o wọ́n ń bínú yẹn lọ́tọ̀ o ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí ó máa yé mi dáadáa mo mọ̀ pé wọ́n máa já mi nítọ̀ mọ́ mo máa padà wá sọ̀rọ̀ yìí ẹ máa rí pé àwọn pípò yìí wọn ò ní gbọ́ wọn ò ní gbà torí pé nǹkan mẹ́ta ni mo sọ wọ́n láìkì kan ọ̀hún fẹ́ kán pàṣẹ fáwọn wọ́n fẹ́ pàṣẹ láti inú ara wọn wọ́n dẹ̀ ní ojú kòkòrò àwọn ojú kòkòrò yẹn pọ̀ gan wọn ò dẹ̀ fẹ́ kọ́ control àwọn ẹ lọ wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn
wọn ní fẹ́ kọ́ control àwọn torí pé àwọn ti ríra wọn nírí èèyàn tó ń control wọ́n dẹ̀ ti believe pé tí central commander ṣẹ́kan bá ti ń control àwọn ò ní lágbára lójú àwọn ọmọ yẹn mọ́ wọ́n dẹ̀ ti gbéraga fáwọn ọmọ táwọn ti fi sáwọn abẹ́ àwọn èèyàn yẹn wọ́n ti dọ́núlẹ̀ fáwọn ọmọ kan tó yẹ kán ti ṣe pé báwo branch bẹ̀rẹ̀ inú lè máa gbà branch bí ìròyìn lè máa gbà ṣáàjẹ́ ká wọlé tán tá bá ti wọlé tán ẹ má wọrí ẹ máa dá wàhálà lẹ̀ ẹ máa jà tẹ́ bá ti jà ẹ máa kó wá sí state àwọn náà lè máa bá ń bẹ̀ wọ́n ti ṣe kalẹ̀ kọ́kọ́ proceed ló kù ṣùgbọ́n o àwa ẹlẹ́nu rúrùn ló làmúyẹ àwa ti dé báyìí àwa dẹ̀ ti sọ ọba ọ̀bẹ nìkan kan jà ọba ń kí gbogbo ilé o àwa ti sọ fún yín pé ọmọ ejò làwọn pípọ̀ ìwọ̀n ṣe dé mọ́fìlà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé orí tiwa àti sọ torí pé he who beat the drum of violence must surely dance to it. Àwọn pípù yìí ẹ máa rí wa àwọn kò ní pẹ́ kò ní jìnnà mo fún yín ní 6 months 6 months lè má tó tẹ́ wọ́n máa bẹ̀ sí ní rí wa àwọn ṣẹ́gbọ́n wọn ní gbé wa àwọn yọ wọ́n máa gbé yọ ẹ máa rí wọn. Àwa ò fẹ́ jà lẹ́kọ̀ọ́ àwa fẹ́ peace l'Àbújá peace lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn tó máa dèkóru yẹn ò ní gbà àwa dẹ̀ máa fọwọ́ lẹ́rọ́ báyìí a máa wò ẹ̀yin èèyàn ẹni ẹ̀ fọwọ́ lẹ́rọ́ kẹ́ máa wò wọ́n kẹ́ máa wò ẹ̀rọ tí mo sọ yìí bóyá kò ní rí bẹ́ẹ̀ bóyá ó máa rí bẹ́ẹ̀ ẹ máa wò wọ́n torí pé àwọn tí mo mọ̀ dáadáa ni ṣùgbọ́n anyway àwa ń tẹ̀lé yín back to back pẹ̀lú Torchlight wa tẹ́ mo lè yí sọ fún yín àwọn èèyàn sì máa gbóhùn tí ẹ bá prompt mi débẹ̀ àyàfi tẹ́ bá jókòó sórí ọwọ́ yín tẹ́ ẹ bá jókòó sórí ọwọ́ yín mo sọ pé mo ní àwọn voice lọ́wọ́ tó yapa ṣe é pé mo ń ṣeré ni tẹ́kọ̀ àwọn ará bíi mo ní voice wọn lọ́wọ́ mo ní proof lọ́wọ́ tó yapa tó pé tẹ́ bá ń gbọ́ ẹ máa padà ju òkúta fún wọn ni. But when we win war, we win peace. Mo ní proof lọ́wọ́ tó yapa gan. Tó yẹ pé episode ẹ máa tó tí máa ní kí n máa jùlẹ̀ níbi 5 a day tí máa ń jùlẹ̀ máa ṣe episode tó 10. Káwọn pípù yìí ìka ni wọ́n o ikú dẹ̀ ni wọ́n kódà tíjọba tuntun tó ṣẹ̀ dé kó igan bá gbọ́ òun kàn máa ṣe ha gbọ́dọ̀ já sí iná a tún máa já sí another level ìkó dẹ̀ máa ṣéèkì gan àwọn máa ṣéèkì ṣùgbọ́n ẹ jẹ́ kí n rárá lè lẹ́yìn mo sọ fún yín pé èmi ò ní lọ tọ́ wọn táwọn bá wá kọ́ má ní àmì rárá kọ́ dẹ̀ má ní à tẹ́rítì mi kọ́ má dẹ̀ ní à èèyàn mi tó bá ti ní àmì màá ní àwọn padà tó bá ní àmì lẹ́ẹ̀kan màá ní àwọn lẹ́ẹ̀mẹ́ta tó bá ní àmì lẹ́ẹ̀kan màá ní àwọn lẹ́ẹ̀mẹ́ta kọ́ má ní àmì ó gbọ́ àdúrú ó mọ àdúrú àwọn nǹkan tí mo sọ fún yín pé mo ní ni ó yapa ọlọ́run ní ó ṣe fún yín ó yapa wà láì àbí ó máa ṣe bíi pé kí n sample Èkó ó máa ṣe bíi pé kí n sample Èkó bí kí n sample Èkó wàláì ó máa ṣe bíi kí n sample Èkó bó ṣe wà yìí kí n jáde ilé lọ sórí
kí n kúrò Lagos ó wà lórí system mi tí mo ti kó gbogbo ẹjọ́ síbẹ̀ ó wà ń bí o ó pọ̀ ńlẹ̀ o bá lọ rò pé kíní ó pọ̀ ńlẹ̀ o káàkiri bá lè rò pé bóyá ó pọ̀ ńlẹ̀ ó yapa laptop mi náà wà ń bẹ̀ ó pọ̀ ńlẹ̀ tí ó digbí tí ó pé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa mú fún yín lẹ́ẹ̀kọ́ pa ọlọ́run má fọ́nbù lẹ̀ má fọ́nbù. wẹ́ díẹ̀ fásitì yìí kọ́ ara kọjá lára ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi yẹn mo kàn wá rí gbogbo nǹkan tó ń ṣe ọ̀rẹ́ mi dẹ̀ ni ṣùgbọ́n ọ̀rẹ́ mi dà mí mo dà ọ̀dàlẹ̀ di méjì mo máa ń rí gbogbo kọkúkọ tó máa ń kọ ṣùgbọ́n èmi máa ń wo ọlá ọ̀rẹ́ torí pé ó jẹ́ ọ̀rẹ́ mi láti ilẹ̀ mi kì í fẹ́ ta sí mi ì dẹ̀ ní ta sí ta ilé jà kọ́ ta ilé dá lóhùn kọ́ ta ilé fojú ẹ̀ gbolẹ̀ kọ́ ṣùgbọ́n kí ni ká ti gbọ́ ọ̀rẹ́ mi dà mí mo dà ọ̀dàlẹ̀ di méjì gbogbo ọkọ̀ tó máa ń kọ ni mo máa ń rí o èmi ní ẹ̀bà dá ẹ lóhùn èèyàn máa ń filẹ̀ fẹ́ nìkan dà ni èèyàn máa ń filẹ̀ fún ẹnìkan dà èèyàn ló ń pè ní maturity ṣùgbọ́n kóun náà ló làákàyè orí ẹ̀ èmi tí wọ́n ti pè hàn ní ọ̀rẹ́ mi pàdí mi ní ìnífẹ́ bàjẹ́ àfi tí ó bá ṣe tí mo like kí n má like ẹ̀ gan I believe in walk away tó bá jẹ́ ọ̀rẹ́ mi ní ẹ fẹ́ẹ́ gbé akọ̀ walk away ni pé tó bá fẹ́ máa ṣe yàmàyàmà bọ̀ ẹni tí ò wá rí ti ẹrù tó dẹ̀ ti ń ta sí over a year almost a year tó dẹ̀ ń ta sí tí ò tiẹ̀ wọ̀dọ̀ ẹ o rí pé ìwọ ló ń kọ lẹ́tà sábùkù àpọ́nlé tó yẹ kó fún ẹ ló ń fún ẹ yẹn but you are my friend nígbà yẹn o yẹ ti jẹ́ pé o yẹ ti jáde pé o ń ṣọ̀rẹ́ mi mọ́ ọ̀tá ló jẹ́ but upon that gbogbo ọjọ́ ta yẹn màá sì fún ẹ ní ọ̀nà ọ̀rẹ́ whatever anything tó bá wù ẹ́ kó máa kọ lórí wọ́ọ̀lù ẹ̀mí ní dá ẹ lóhùn mo kàn máa fi that friendship tó ti wáyé yẹn thank you Adébọ̀wálé mo kàn máa fi that friendship tó ti wáyé yẹn mo kàn ṣe máa fi friendship yẹn síbẹ̀ mo dẹ̀ máa sọjú nù ṣùgbọ́n tó bá wù ẹ́ máa kọ lọ sórí wọ́ọ̀lù ẹ̀ I will give you that respect of friendship that old friendship yẹn máa fún ẹ so I still keep that báwo ló ṣe ń pè mi mọ báyé ń sọ òyìnbó yẹn ṣá the honour of friendship so mo kàn máa fílẹ̀ bẹ́ẹ̀ mo kàn máa lẹ̀ pé papi Kamoli sa papi èèyàn olú ọmọ sa papi èèyàn Sùlẹ́lẹ̀ náà yam first vice àwọn èèyàn nìyẹn èmi èèyàn papi èmi èèyàn Nayam èmi èèyàn tàtúni Sisi lóṣòdì èmi èèyàn General lóṣòdì èmi èèyàn Talo lóṣòdì èmi èèyàn Godin lóṣòdì àìtàtúlé èèyàn mi lóṣòdì ọ̀yàpá ẹ̀sì Sùlíà lóṣòdì Mewuru Jimoh lóṣòdì tàtúni jẹ́ ní máa dárúkọ Ẹ̀mí Àṣógúnlẹ̀ tàtúni máa dárúkọ dárútúrú Ọdí Mama lóṣòdì tàtúni àwọn tó wà lóṣòdì pọ̀ mi dárúkọ àwọn yẹn wọ́n èèyàn ṣèpọ̀ lóṣòdì orúkọ ti sápá mi lórí ebi èèyàn gbogbo Òṣòdì ẹni tó bá ti láìpẹ́ olú ọmọ lóṣòdì èèyàn mi ni èmi wá lè yan káàkiri lẹ́kọ̀ọ́ àwọn òbẹ́ nìkan jà gbogbo àjọ wa ni èèyàn ọwọ́ best lóṣòdì thank you very much má dárúkọ Sùrùtù lóṣòdì
ah Big London lóṣòdì lóṣòdì Big London lóṣòdì aláyọ̀ lóṣòdì lóṣòdì aláyọ̀ lóṣòdì Big London ah èèyàn Legacy gan ah Big London tí wàá gbọ́ wọ́n jọ rò pọ̀ wọ́n jọ lẹ̀ pọ̀ Big London àjọ lẹ̀ pọ̀ bí ojú Papi àjọ lẹ̀ pọ̀ bí ojú ni Nayam àjọ lẹ̀ pọ̀ bí ojú ni etiye aláyọ̀ àjọ lẹ̀ pọ̀ lóṣòdì ni kí lẹ ń sọ yìí ẹ gbọ́ ẹ jẹ́ ká tiẹ̀ ṣẹ̀fẹ̀ díẹ̀ ẹ bá sọ fún Papi o ẹ bá sọ fún Papi èmi o èmi tẹ́ bá ti fẹ́ ṣe new anthem sìn ta ló ń pè mí ta ni tẹ́ bá ti fẹ́ ṣe new anthem lóṣòdì sìn new anthem hello mo on live o hello mo on live ṣé ti yé ẹ jẹ́ ká ṣe Papi ẹ bá sọ fún Papi o Papi Big London tá bá ti fẹ́ kí tá bá ti fẹ́ ṣe another anthem ń sìn tí Paso bá ti fẹ́ ṣe another anthem a máa kíyàn méjì bọ̀ a máa yọ irú ayé Zaria yẹn a máa yọ Zaria kú a máa fi Legacy kún a máa fi Shadow kún tá bá ti ń kí Olúọmọ lóṣòdì tá bá ti ń kí àbájọ àìsàn àwọn agbọ́n ti di ẹ̀jẹ̀ Òṣòdì tó bá ti ń kí Olúọmọ tó bá ti ń kí Olúọmọ bọ̀ tó bá ti ń kí Nayam tó ti ń kí Papi tó ti ń kí Aláyọ̀ tó ti ń kí Sulia tó ti ń kí PA tó ti ń kí Mewuru Jimoh Franco Nero lóṣòdì bẹ́ẹ̀ ni Franco Nero tó bá ti ń kí bọ̀ ibi tó yẹ kó ti kí Zaria yẹn àwọn ayọ̀ yẹn kú àwọn kí Legacy bọ̀ àwọn kí Shadow bọ̀ àwọn kí Shadow bọ̀ àwọn kí Franco Nero èèyàn lẹ́yìn so àwọn èèyàn wá pọ̀ sa gọ́vnà lóṣòdì àwọn èèyàn wá pọ̀ gbogbo èèyàn náà lèèyàn wa gbogbo èèyàn lèèyàn wa àlẹ́ àwọn ọ̀gá àwọn Mushin connection wá ti ń sọ̀rọ̀ Mushin ọ̀kan lọ́mọ wà ọ̀rẹ́ mi wà yàrá àná mi ni Yàrá Mọ̀nsúrù èèyàn mi ni àná mi ni àbúrò mi ló fẹ́ Bisimilahi ẹ̀jẹ̀ Òṣòdì ni Akeem no case ẹ̀jẹ̀ no ẹ̀mí fẹ́ no ìyàwó kẹwàá ní ká máa dárúkọ báyẹn a máa mú èrò púpọ̀ wá ẹ̀mí bó ti kẹ́ ẹ̀mí Máfolúkù èèyàn wa náà ni nothing spoil èèyàn mi ni nothing spoil àbókì mi gangan ló ti pẹ́ àti ìhùn o nothing spoil èèyàn mi ni tábà ti sọ pé no case àti lọ sí Mushin ni àgán là ń sọ yẹn Látóyè yes Látóyè èèyàn wa àwọn èèyàn wà ń bí o Látóyè ó tún kẹ́nìkan tí mi rántí SG yìí Ìjẹ̀lúpọ̀n bẹ́ẹ̀ ni o Ìjẹ̀lúpọ̀n ojú Olúọmọ lóṣòdì náà ni Ìjẹ̀lúpọ̀n ṣẹlẹ wá sí járùkọ Akeem no case máa dárúkọ Mushin àjínà mi fẹ́ ká lọ sí mi tẹ́lẹ̀ tí wọ́n ti lọ sí Mushin àti wọ́n máa wọnú bí àti máa wọnú woro sí woro yàrá sí yàrá tó bá lè ti dárúkọ lóṣòdì máa dárúkọ Shadow lóṣòdì smart àṣeré ọmọ wọn yẹn máa bí àtọ́ rán mi létí gangan smart lóṣòdì golden lóṣòdì ọ̀ṣọ́gunlẹ̀ Máfolúkù wọlé jáde woro sí woro yàrá sí yàrá Òṣòdì ò ní bàjẹ́ youngest kò ní bàjẹ́ lóṣòdì ọlọ́run àwọn èèyàn wà ní Òṣòdì náà ṣe mọ̀ kó táwọn èèyàn kọ̀ mọ́ ni pé Olúọmọ ló tanná Òṣòdì o Olúọmọ ló tanná Òṣòdì ó dẹ̀ ti tàn láti Èkó ti tàn d'Àbújá last born lóṣòdì
last born ẹ̀jẹ̀ shadow ẹ̀jẹ̀ legacy gangan náà ni Báńlúkú lóṣòdì bẹ́ẹ̀ náà ni Báńlúkú lóṣòdì bẹ́ẹ̀ ni Olúọmọ ti gbé náà Òṣòdì d'Àbújá náà ti gbọ́ ni ẹ máa sọ fún wọn pé Olúọmọ ti gbé náà Òṣòdì d'Àbújá Olúọmọ ti gbé náà kú ó ti gbé náà Òṣòdì ó tún ti gbé d'Àbújá ó tanná lÉkòó ó ti tanná d'Àbújá Olúọmọ tanná lóṣòdì ó tán lÉkòó ó tún tán l'Àbújá iná ẹ̀ ò ní wọ̀ọ̀kùn lágbára Ọlọ́run iná rẹ̀ ò ní wọ̀ọ̀kùn lágbára Ọlọ́run Láre wo ni ẹ Láre Gold Láre mi kọ́ ni ẹ Jẹ̀lílì lóṣòdì Láre Lasma èèyàn mi gangan náà ni ó ti dárúkọ ẹsẹ̀ jì ó ti dá ẹsìn mi ìgbóná ẹsìn mi ìgbóná lóṣòdì ẹ ṣáà kàn rán mi létí gbogbo àwọn tilétilé kàn rán mi létí kàn rán mi létí náà ni pé ẹ kàn rán mi létí àwọn èèyàn ni ẹ kàn rán mi létí àwọn èèyàn àwọn èèyàn wà bí lálẹ́ yìí o Sùrùtù lóṣòdì bẹ́ẹ̀ náà ni Sùrùtù lóṣòdì àwọn èèyàn wà ní Òṣòdì náà ní ẹ̀ ń sáré lọ. Ok lóṣò ní Máfolúkù Alhaji Do Good Nurudeen Adédùmóyè bẹ́ẹ̀ náà ni kò ní bàjẹ́ Alhaji Adédùmóyè bẹ́ẹ̀ ni Lawal Jẹ̀lílì bẹ́ẹ̀ ni Jẹ̀lílì náà lóṣòdì ni o ẹ̀jẹ̀ Olúọmọ ni o má sọ̀rọ̀ ju o mo ti dárúkọ Búṣì má sùn lè mo ti dárúkọ Tálò Eégún Babaruka mo ti dárúkọ General náà méje Gódòmù bẹ́ẹ̀ ni Gódòmù mo ti dárúkọ Wọ́bẹ̀s Larry Gold mo ti rí ẹ ọmọ mi tó ṣùọ rí ẹ wà ń bẹ ojú oore Jíbọ́lá ọmọ ẹ̀dán Jíbọ́lá ọmọ mi ní Canada ọmọ mi ń jayé lọ Canada ẹ wá ẹ má ga ọmọ mi jayé lọ Canada Anthony mo ti dárúkọ Gódòmù ẹ̀yẹ́ má láìkì Gódòmù gan mo ti dárúkọ Mewuru Jimoh ẹ̀jẹ̀ tèmi gangan ni Mewuru Jimoh alàgbà ẹ ti ń lọ síbò mí ẹ ti dárúkọ alàgbà ìsọ lọ lẹ ń dárúkọ yẹn ẹ ti dárúkọ Kàpó Òmùṣin lẹ ń bọ yẹn àwọn Òṣòdì là ń kí Òṣòdì connection wọn wá Saudi ẹ ti dárúkọ Gódòmù pa ẹ wá ṣé Gódòmù lọ ṣo Gódòmù àwọn yẹn má láìkì Gódòmù kí ló ń dà Gódòmù méje ṣáàdìyà bẹ́ẹ̀ ni Indomie wá Òjògẹ Julius Otibo anyway gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúọmọ Ilé Àtọ̀nà yóò ní bàjẹ́ ẹni ló ń gbé sọ̀nà bí ó ṣe bí ọmọ òkè gbogbo yín wàhálà ìdààmú ní dé bá yín ẹ máa retí mi lọ́la wọ́n lè má jọra máa update yín alájà ìyá kíni Túraká Fẹ́mi Scorpion Túraká ọmọ president bẹ́ẹ̀ ni alájà ìyá Ẹgbẹ́yẹmí bẹ́ẹ̀ ni oníbàjẹ́ ẹ jọ̀ọ́ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar gbogbo yín olólùfẹ́ Olúọmọ Ilé Àtọ̀nà yóò ní bàjẹ́ o
ẹ ní rí gbé sọnù bí òṣèbí ọmọ ẹ ní rí dààmú ẹ ní rí wàhálà ò ní jẹ́ tiyín o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀dẹ̀ ń wo Legacy Nation ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi kò ní di I love you too etí tẹ fi ń gbọ́ mi ò ní di ẹ ní rí gbé sọnù bí òṣèbí ọmọ wàhálà àti ìdààmú kò ní wọlé tọ̀ yín o ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe dúró tì wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe dúró tolú ọmọ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tiwa ẹ ṣé o ilé àtọ̀nà yín kò ní bàjẹ́ o ẹ ní rí wàhálà o ẹ ní rí dààmú o ẹ ní sunkún kọ́mọ́dá rẹ̀ mí náà àgbà o mo kí wọn ẹ ní rí wàhálà ẹ ní rí ìdààmú ò ní wọlé tọ̀ yín gbọmọgbọmọ ò ní gbọmọpa lọ́wọ́ yín níwọ̀n bàgbà tó kù kọdún yìí parí níjọ sunkún ní wọnú ẹ̀jẹ̀ ṣé láwọn tó ń ṣọ́ wa wọ́n ń sáré o wọ́n láwọn fẹ́ polú ọmọ wọ́n dẹ̀ fẹ́ pa Legacy náà ní ìṣeré o mo ní voice ẹ̀ ńlẹ̀ ni o wọ́n fẹ́ pa olú ọmọ wọ́n dẹ̀ fẹ́ pa Legacy náà mo ní lọ́wọ́ mo ní lọ́wọ́ ní ìṣeré àwọn ará bíi mo ní lọ́wọ́ yes wọ́n fẹ́ pa Legacy wọ́n dẹ̀ fẹ́ pa olú ọmọ náà mo ìyẹn kọ́ even wọ́n fẹ́ pa no case wọ́n fẹ́ pa Akeem no case but tí wọ́n sọ pé bygone ó ti bygone ẹ jẹ́ ká bygone jẹ́ ká lẹ̀ ká máa wò ó tó bá ṣíwọ́ tó bá gbé ní move má jẹ́ kẹ́ gbọ́ ẹ wò ilé àtọ̀nà yóò ní bàjẹ́ ẹ nínú gbé sọnù bí ó ṣe bí ọmọ ikú kíkú kan ọjọ́ nípa gbogbo wa àní ṣubú dànù níwọ̀n ìgbà tó kú kọdún ìparí wọn ní bọ́ bàtà fọ sẹ́nu ọ̀nà yìí jẹ́lí mo kí ẹ jẹ́lílì gbogbo ta ló orí ẹ wà ń bẹ mo kí ẹ mo wá kí gbogbo ẹ̀yin olú ọmọ lovers pátápátá látòkè délẹ̀ mo kí Zuzu mo kí Akeem no case mo kí Bismillah mo kí Big London gbogbo yín pátápátá Jordan gbogbo Kòròdú mo kí Jordan ó súnmọ́ àlùjọ náà ó jìnnà síná mo kí gbogbo yín mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mo kí gbogbo yín mo dẹ̀ kí my brother náà Alhaji Suleiman ní Kúdẹ́tì gangan mo kí gbogbo ẹ̀yin èèyàn pátápátá gbogbo ẹ̀yin èèyàn mi ni mo kí o ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ wa táwa náà fẹ́ yín mo kí yín gan ilé àtọ̀nà yóò ní bàjẹ́ ẹ ní dààmú ẹ ní rí wàhálà ẹ ní rí gbé sọ̀rọ̀ bí ó ṣe bí ọmọ rògbòdó ayé ò ní lù fún yín jó ẹ ṣé o ẹ wo ẹ ṣé gan ẹ tún máa retí mi láìpẹ́ láì jìnnà èmi tí ẹ̀yin tèmi kájọ pàdé láyọ̀ àtàlàfíà I love you all I love you.